amóhùnmáwòrán nígbà tí àṣà wa èdè wa akínyìn káàkiri tẹ́tí ń wò wá ṣàlàáfíà ni bí mi ṣe máa ń sọ ṣó ń dùn kò ní lè mọ́ wa lágbára Ọlọ́run mi ọmọ yín àbúrò yín Èjìrè Òyìnlá mo tún ti wà lójú amóhùnmáwòrán yín ó wà pẹ̀lú àwọn tèmi ń bí jẹ́kí tí bá ti rán ọkàn mi máa ń balẹ̀ gidigidi ni Aláwálé Tẹ̀mọ́wọ́ àbúrò mi tó ṣe kí ni tó gba yìí olówó à ń bí Gbénga Ọmọnìtàn ẹ̀yẹn náà mú nǹkan mi ṣe Sunday Ayọ̀básan náà wà ń bí tóun náà mú lẹ́gbẹ̀ẹ́ ń bí Oníṣẹ̀gẹ́ ò sí ń bí torí pé kò ṣe gbà kúrò ní ìlú Èkó làwà Àbáwá làwà ètò tẹ́ fẹ́ràn ètò àgbààgbà tí a ti máa ń gbé wọn bàbà àwọn màmá wọn tí a ti ń gbé wọn wá káàkiri tẹ̀dẹ̀ ń gbànú tẹ́ni ẹ̀ ń fẹ́ ká dúró táwọn náà ní dúró ní pé ní ìtàn wọn bàbá wa àtàwọn màmá wa tí wọ́n wà láyé tí wọ́n wà láàyè á gbé wọn wá kájọ jómi tóró ọ̀rọ̀ ká gbádùn wọn tí wọ́n ti ń ṣiṣẹ́ bọ̀ láti ọdún tó ti pẹ́ tọ́lọ́wọ̀n ọ̀dẹ̀ tí mú wọn lọ àgbẹ̀ wọn wà adẹ́jọ́ sọ̀rọ̀ ẹ wá kàn fìdí ilé eléyìí afẹ́ gbéra adúpẹ́ lọ́wọ́ Ọlọ́run ìgbé láyọ̀ ẹni àtòrí bàbá àti ìyá àtẹ̀yàn ọmọ ẹ wá kàn fìdí ilé ẹ gbádùn ara yín gidi gan ẹ rẹ́rìn ẹ ṣe kí ni ẹ tún ní nǹkan lọ́kọ́ dì mú torí bàbá ẹ̀ àgbà òṣèré ni wọ́n dẹ̀ ń ṣe kí ni wọ́n máa ń jẹ́ kí ni wọ́n máa ń pa wá lẹ́rìn gidi láti ọjọ́ tó ti pẹ́ bàbá yìí mọ̀ pé orúkọ méjì ọ̀pọ̀lọpọ̀ èèyàn máa ń lórúkọ tó yẹ pé wàá gbọ́ pé ìkan ń ṣe jù kan lọ àmọ́ wọ́n ń lórúkọ méjèèjì dẹ̀ ṣe rẹ́gí bí ò pè wọ́n kọ̀ wá pè wọ́n kọ̀ ikú ojú kọ́ lọ àsọ bórúkọ yẹn ṣe wáyé náà àgbà òṣèré ni wọ́n ọ̀pọ̀lọpọ̀ ń sọ pé ọmọ ìlú Èkó ni wọ́n bó jẹ́ bẹ́ẹ̀ àmọ́ ọ̀pọ̀lọpọ̀ sọ pé orí wọn yẹn ṣe natural ni gbogbo ẹ̀ la máa mọ̀ bàbá wa Káyọ̀dé Ọláṣẹ́yìndé tí gbogbo àgbáláyé máa pè wọ́n dọ́bù bí n pè wọ́n ní Pa James máa pè wọ́n ní Àjírẹ́bì bàbá mi kò kì í sàn ṣàlàfíà ní sà. adúpẹ́. ṣe dáadáa la bá yín àbí ṣe dáadáa lẹ bá wa. dáadáa mo bá yín. ẹ̀yin náà ń kọ́ sà. dáadáa lẹ̀yin náà bèmí náà. adúpẹ́ lọ́wọ́ Ọlọ́run. ọwọ́ mi rẹ bàbá. èmi ṣé kò kéré jù. gbàdí bẹ́ẹ̀. ẹ ṣe bàbá mi kò ní bàjẹ́. bàbá àwọn olólùfẹ́ yín káàkiri ń wò yín tí wọ́n ti ń bèrè ní tipẹ́ ní gbọ́ngàn fẹ́ ká gbé yín wá ẹ kọ́kọ́ bá mi kí wọn ní èdè Yorùbá kẹ́tún bá mi kí wọn ní èdè òyìnbó bẹ́ẹ̀ ṣe máa ń kí wọn ó yá bá mi. mo kí gbogbo ẹ̀yin ènìyàn mi lọ́kùnrin lóbìnrin lọ́mọdé àti lágbàlagbà ní gbogbo ibikíbi tí ẹ wà tí ẹ ti ń wo ètò yìí àgbàlagbà lórí tẹlifíṣàn Nígbàtí mo kí gbogbo yín gan o ètò yìí jẹ́ ètò tèmi náà máa ń wò fún rárá mi tí mo máa ń wò nílé mo ti wo gbogbo àwọn àgbààgbà lóríṣiríṣi lórí bàbá wa Ayọ̀ Papa Lolo gbogbo wọn ni mo ti wò ńgbà náà mo wò dáadáa inú mi dẹ̀ dùn lágbára Ọlọ́run ojú tẹ́ fi ń wò wá ojú náà ní fọ́ o àwa náà bá ti ń bá yín sọ̀rọ̀ lágbára Ọlọ́run a máa rí sọ kò ní ta yín létí kò ní ta yín lọ́rùn ní gbogbo ibikíbi ẹ ṣé gan ni mo dúpẹ́. ó kù tòyìnbó bàbá. My dear people, ladies and gentlemen, for the place where you dey watch me na maybe that your boy your servant your boy brother if possible say father Oluwakayode Olaseyinde na him be my name for this program wey you dey watch so wey be àgbàlagbà old people na him dey call àgbàlagbà although me I be small boy so I greet you all make you dey watch the thing on Nígbàtí television na him we dey so you go enjoy us well thank you. ó wà ń bẹ̀ natural ni ẹni bàbá ṣe fún wa bó ṣe ń yọ lórí TV gángan ni bàbá fún wa kò ní bàjẹ́ bàbá mi bàbá ibi tí máa gbé yín yàwó pọ̀ ẹ̀yin náà dẹ̀ ti máa ń wò torí pé ọmọdé làwọn àǹdá kọ̀ọ̀kan mọ̀ kékeré la dẹ̀ ti ń wò yín òyìn náà dọ̀dọ̀ fẹ́ mọ̀ yín so kásáré máa mú pápápá ní ṣókí ẹ bá mi sọ́ǹpọ̀ wọn òbí yín àti bàbá àti màmá mo fẹ́ mọ díẹ̀ ń wà mọ́. ẹ ṣeun bàbá mi ni orúkọ wọn tó ń jẹ́ tán máa ń jẹ́ nígbà ayé wọn ni Joshua Àmọ́ Ọláṣẹ́yìndé orúkọ bàbá mi màmá mi tó fẹ́ bàbá mi tó fẹ́ gẹ́gẹ́ bí ìyàwó tí wọ́n bí èmi ó ní Rebecca Abẹ́gbé Ọláṣẹ́yìndé ni màmá mi àwọn méjèèjì wá láti ìlú tí a ń pè ní Pátákò
pátákó ní ìjọba ìbílẹ̀ Ìfẹ́lódùn local government ní Kwara state. Ibẹ̀ sàmà ní Ìgbónà ní àbí ṣé mo lè sí Ìgbónà ní mi o tọkàntọkàn Ìgbónà lèmi tí mo bá ń sọ̀rọ̀ yìí náà ọmọ òkè yà pọ̀ lèmi. Òkè yà lúrèké. bẹ́ẹ̀ni ṣé mi máa kí àbẹ́yìn lẹ́ máa kí mi. Ìwọ ni kò kí mi. Kí ló dé tẹ kí mú kí. Ṣé a ní kí mi n ó rí kọjá lókè yá. N ó kí o tún máa lọ pátákó. Àkọ́kọ́ kan ṣé bàbá ń bọ̀ látàjàsẹ́ àkọ́kọ́ kan òkè yá ká tó máa lọ ń bọ̀ ní mo bá wá ní mo kú òlé ń bọ̀ tààràtà n ó tún rí kọjá gba òkè yá báyìí ṣé mi ni n ó fọ ní èmi ni n ó kẹ́ tó dọ̀dọ̀ wà lẹ́ ń gbà mi ò dọ́dọ̀ tí yìn. wọ́n bá ti jẹnu bí mi n ó mọ̀ lọ rí gba ọ̀nà Ògbóndókò wọlé. ẹ lọ gbà bàbá. ọ̀dà àwọn mi. bàbá ọ̀wọ́n ará Kwara wọ́n pọ̀ náà tí wọ́n ń wo ètò yìí tí wọ́n pọ̀ ẹ tún láti bá mi kí wọn ní èdè tí wọ́n gángan bá mi kí wọn. èèyàn mi yẹn wò mí ẹkún o lágbára Ọlọ́run gbogbo pátápátá àákéré oko délé o gbogbo àìní kúsájò Ọlọ́run èdùó tí a gbogbo nǹkan yá bá ń ṣe agbára èèmọ̀ lọ déédéé o ní dààmú o ẹkún ẹsẹ̀un. bàbá wọ́n ṣe wá ń sọ wípé ọmọ Èkó nìyí mo ti gbọ́ nítọ́ ti bá mi fà ń pọ̀ ọmọ Èkó nìyí. Wọ́n máa bá yín fà torí pé bàbá mi àti màmá mi ńgbà tí wọ́n wá Èkó yìí ni wọ́n wá dúró sí Èkó yìí ni wọ́n bí mi sí so tí mo bá ń sọ pé àwa náà Islanders ni wá mo rí sọ torí pé a bí mi ní Mercy Hospital tó wà ní Ìtafájì ibẹ̀ náà ti bí mi ní ọdún 1957 ní Mercy kan náà ibẹ̀ náà bí mi sí nígbà náà bàbá mi àti màmá mi wọ́n ń gbé ìsàlẹ̀ Èkó ní Ojúròwò nítorí nílẹ̀gbálẹ̀ ibẹ̀ ni à ń gbé so mo tún fara sí agbolé Onígẹ̀lẹ̀dẹ́ ní gbogbo ìgbà yẹn so ibẹ̀ ni a bí mi sí ibẹ̀ ni mo ti ṣe kékeré ibẹ̀ ni mo ti bẹ̀rẹ̀ ìwé kékèké mo bẹ̀rẹ̀ sí ní ṣe mo rántí ní ọdún náà sẹ́mọ̀ báwọn ọmọ sọ pé àárókè yẹn ń gbé ilé báyìí Lójúròwò tó bá débẹ̀ dáadáa ẹ rí pé àwa Kwara State àpọ̀ ń bẹ̀rẹ̀ dáadáa so gbogbo bẹ̀rẹ̀ báyìí àwa la wà ń bẹ̀ gbogbo ojú olókun kankan yẹn gbogbo ẹ̀ ní gbogbo ìsàlẹ̀ Èkó yẹn sá mo rúùtù gbogbo ẹ̀ mo wá máa ń ṣe kinní kan ìyẹn ló jẹ́ kí àwọn òbí mi kí wọ́n mú mi lọ sí Kwara State padà so wọ́n ti rò pé tí ọmọ bá dàgbà sékòó nígbà náà tó bá dàgbà sékòó ó ṣeéṣe kó ya ọmọ tó máa fẹ́ burú díẹ̀ so kó dẹ̀ tó dà bẹ́ẹ̀ bàbá mi jẹ́ èèyàn kan tó yẹ pé kò fẹ́ wàhálà àti màmá so wọ́n bá ní kán mú mi lọ sí Kwara State ara àwọn nǹkan tí mo ń ṣe gbàdá kí n ṣe pé à ń jalè à ń ṣe ìjàngbọ̀n à ń fa kinní kan but mo máa ń mo like láti máa ṣe fàájì kí n máa wòran nígbà náà báyìí tí bàbá wa tí mo fi tọ̀wọ̀tọ̀wọ̀ dárúkọ wọn bàbá kábíyèsí ọba Oyèkàn tí wọ́n kọ́lọ́hún bá wa tẹ́ wọn sí afẹ́fẹ́ rere nígbà náà lọ́hùn tí bàbá tí wọ́n wúyè bàbá mo wà lẹ́kọ̀ọ́ ńgbà náà mo kéré so ibi ẹ̀sẹ̀ ẹ̀gà yẹn làwa máa wà láti gbogbo àsìkò látàárọ̀ títí dalẹ́ mi ní wálé àwọn òbí mi wọ́n wò pé ọmọ yìí tó bá dàgbà sí báyìí ó máa ya nǹkan mi o inú mi dùn gan gbogbo ẹnu mo fi ń sọ gbà náà kábíyèsí wọ́n wálé pẹ̀lú àwọn ọmọ wọn àti ọ̀rẹ́ mi àtàtà Kọ́lá Bàbú ọmọ ọba ni agbára Ọlọ́run ẹ̀mí wọn ogun ẹ̀mí rẹ̀ ogun Kọ́lá so gbogbo wọn gbà náà mo máa lọ wò wọn tán bá ti ń gẹ̀ẹ́sìn wọn máa gẹ̀ẹ́sìn bẹ́ẹ̀ so gbogbo bí táwọn ti ń wòran yẹn báyìí ilẹ̀ ti sú àlọ́lé àwọn máa ti wú kọ́lọ̀ tó adún yẹn so wọ́n dẹ̀ ń wá mi nílé so gbogbo ilé wa mú àwọn òbí mi wá palẹ̀ mi mọ́ ó di wì ní pátákó kí n máa lọ kàwé so mo wá bẹ̀rẹ̀ ìwé kíkọ́ mi láti ní pátákó mo bẹ̀rẹ̀ ní ECWA SIM Primary School ní pátákó ọdún tí mo sọ yìí is 1966 ni mo bẹ̀rẹ̀ 1966 yẹn mo bẹ̀rẹ̀ sí ń ka ìwé mo bẹ̀rẹ̀ sí ń kàwé títí 67 láyé ìgbà tí wa a máa ń kàwọ primary 7 ni primary 1 to 7 ó ní so ibẹ̀ ni mo ti kà mo jáde ìwé ní 1971 so gbogbo ohun tá à ń ṣe ń gbà náà lọ́hùn àdúpẹ́ lọ́wọ́ Ọlọ́run
tí ò bá ti pé ṣéǹjì yẹ pé tó fẹ́ díwọ́ bàbá mi àti màmá mi wọ́n fẹ́ kí n kàwé gidi gan so but kò sáyè so mo wá sẹ́kù mo wá bẹ̀rẹ̀ sí ṣiṣẹ́ iṣẹ́ kí là ń ṣe ń gbà náà ọmọ ọ̀dọ̀ náà ni. ẹ sọ ọmọ ọ̀dọ̀. dáadáa ọmọ ọ̀dọ̀ tí ìmọ̀ ọmọ lọ léèwé pàápàá. níbo lẹ ti sọ ọmọ ọ̀dọ̀ ń gbà yẹn tẹ bá rántí àdúgbò ṣé lẹ́kọ̀ọ́ náà ni. lẹ́kọ̀ọ́ náà ni Èkó náà ni mo kọ́kọ́ ṣe ọmọ ọ̀dọ̀ kan fún bàbá kan bàbá yẹn ló lọ́wọ́ gan ọmọ wọn ṣe aláìlera tó pọ̀ àwọn á gbé ọmọ yẹn lọ síbì kan wọ́n bá wọn tọ́jú ẹ̀ ní abúlé Ìjẹ̀ṣà so ọ̀dọ̀ bàbá yẹn ni mo wà èló náà fẹ́ mọ fún mi nígbà náà pọ́n nǹkan nígbà yẹn pọ́n nǹkan £1 láti máa tọ́jú ọmọ náà nígbà náà so màá máa tọ́jú ọmọ yẹn màá máa gbé màmá ó wá díjọ́ kan ọmọ yẹn ó wá ṣe bá kan tá ó ti rẹ̀ àárẹ̀ yẹn ti wọ́ lára gan tẹ̀sẹ̀ pé kò lè gbé ara wọ́n ní màá máa fún lóúnjẹ mo kọ́kọ́ ti fún un ní oúnjẹ mo ti fún oúnjẹ sí lẹ́nu mo fún oúnjẹ sí lẹ́nu nígbà tó tásìkò báyìí bàbá tí ó ń tọ́jú ẹ̀ wá ní kí n lọ gbé kíní ayégbà náà pókìtì ni wọ́n máa ń lò fún kíní lábúlé Ìjẹ̀ṣà bàbá yẹn wá ní kí n lọ gbé pókìtì yẹn tí n bá ti jẹun tán kí n lọ gbé pókìtì yẹn o kí n lọ dànù sí ibì kan ṣe rí oúnjẹ tí mo jẹ ìkọ́kọrẹ́ ni ẹmọ tán pè ní ìkọ́kọrẹ́ ìkọ́kọrẹ́ mo ń wo ìkọ́kọrẹ́ yẹn mo tún ń wo ń tán ní kí n lọ rù dànù bí mo ti palẹ̀ aṣọ mú ìtì ẹ̀ lásọ mú mo kàn ra mú owó kan bí tí mo fi sí ni ó dàbí sílè kan àbọ̀ mo lọ sí bádé àlọ́dọ̀ àwọn èèyàn mi nìyẹn mo fi sẹ́yìn lẹ̀ mo ṣe ni so gbogbo orú àwọn iṣẹ́ báyìí ni mo ń ṣe ọmọ ọ̀dọ̀ ká mọ́ ọmọ lọ léèwé ká mọ́ ọmọ ṣe gbogbo ẹ̀ pápápá ni mo ń ṣe mọ́ra wọn so adúpẹ́ lọ́wọ́ Ọlọ́run. bàbá ẹjẹ́ tún dá yín padà sẹ́yìn báwo ni ìlú Èkó ń gbà yẹn torí ọjọ́ tó ń sọ yìí ti pẹ́ díẹ̀ àmọ́ gbogbo aláwọ̀ pé kò ṣe rí ń sìn pé kìíní báwo lè kó ń gbà yẹn báwo ni títì báwo lọ́wọ́ mọ́tò báwo lọ́wọ́ area boys ẹgbẹ́ àwọn ọbẹ̀ yẹn díẹ̀ náà kẹ́ tún dá a padà sẹ́yìn. Èkó má dùn gbà yẹn o Èkó dùn gbà yẹn o Èkó dùn ìsàlẹ̀ Èkó ìsàlẹ̀ Èkó ìsàlẹ̀ Èkó àwarawa wà lọ àwọn àtọ̀húnrìn wà ó gbèrú tí ẹ̀yìn ìlú wa òjìnà síra wa sẹ́rí Èkó dùn tó pé tẹ́yàn bá wà ní ìsàlẹ̀ Èkó inú rẹ̀ ó mọ̀ nù nígbà náà kò sí pé bóòrìn láti ìsàlẹ̀ Èkó bóòrìn lọ sí Láfíàjì kò sẹ́ni tí ó dọ̀ lọ́nà kò sí pé bẹ́ẹ̀ ni kò ṣe jáwù gẹ́gẹ́ bó ní lọ kíní kan ojú olókun gbogbo ẹ̀ lábá àti máa ń wà ń bẹ̀ nìyẹn throughout tó bá tún wá tọ́ àsìkò gẹ̀lẹ̀dẹ́ gẹ̀lẹ̀dẹ́ ti gbogbo tìgbà ti gbogbo Ọlọ́run kan sọ pé àwa ò ní mọ báwọn sẹ́mọ̀ oyé mi ẹni máa báwọn ṣe kí ni ṣéǹgbà náà Ọlọ́run kan sọ pé àwọn ò ní ṣẹ́ gẹ̀lẹ̀dẹ́ ńgbà náà ni asúnmọ́ mọ́ gan torí agbolé onígẹ̀lẹ̀dẹ́ báyìí tí wọ́n bá tún débẹ̀ lé ní báyìí ọmọ wa dé ni wọ́n á tún ṣe mí so ẹ̀yọ̀ tó bá tó àsìkò gba ẹ̀yọ̀ ẹ̀yọ̀ torí ilé tí a ń gbé ńgbà yẹn ibẹ̀ Ádámù Òrìṣà tó bá jáde ó máa dé ọ̀dọ̀ màmá kan nílé wa màmá tó ní ilé wa gangan wọ́n gbọ́dọ̀ débẹ̀ láti forí balẹ̀ ńbẹ̀ so gbogbo bẹ̀ ńgbà náà báyìí gbogbo èmi ní táàdó ni o kíní kan ní sẹ́rí Èkó dùn ńgbà yẹn o kò sí wàhálà rárá. bó bá tẹ bá ń sọ pé kò báwo ni gbogbo apá Òṣòdì mọ́ gbogbo bí kàmáka kúrò ní Lagos Island ẹ̀ sọ́wọ́ báwo làwọn bẹ̀ ń gbà yẹn. sẹ́rí gbogbo Lagos Island mo mọ́wọ́ Lagos Island dáadáa mo sí yẹn ẹ̀kọ́ kan la máa ń lọ bẹ̀ torí mo máa ń lọ bá wọn àbúrò bàbá mi kan mo kàn máa ń lọ bá wọn ní Mùsìn ni so Mùsìn náà gbogbo ẹ̀dá ó ti àmọ́ Lagos Island yẹn lókè pòpó ayayayaya kò sígbà tá a lè lòkè pòpó mo wọ òkè pòpó gbogbo Griffith ni o gbogbo Sangros sẹ́rí Sangros búrẹ́dì kan tiẹ̀ wà ní Sangros nígbà yẹn tá a bá lọ rà báyìí jíjẹ ni so àrí gbogbo nǹkan dùn Èkó dáa lágbára Ọlọ́run Èkó dẹ̀ níbàjẹ́ ó tún sì máa dùn jù bẹ́ẹ̀ lọ sẹ́rí èmi máa ń wò pé ọ̀làjú òun ló tún wá fà tó yẹ pé gbogbo ẹ̀ tó fi wá rí bákan bákan àmọ́ nígbà yẹn ojú tó láǹgbà náà àlàáfíà ló là fún wa ó là àlàáfíà náà ní dìsí o ó wà dìsí o ọmọ Èkó ẹ̀ẹ́pẹ̀ nídàmú. bàmí àwọn onímọ́tò nǹkan tó rí tán fún gbogbo ẹ̀ agbèrò báwo ni gbà yẹn. àwọn ò mọ gbogbo eléyìí ń gbà yẹn ọmọ onímọ́tò
kò sí pé bóyá yóò ṣe kinní kan àwa tiẹ̀ tó máa fi ń ṣeré ní bàbá kó káńtà jọ sí iwájú ilé wa ní tán kó kinní jọ àwọn tó àdìmọ́ káńtà rẹ̀ kó apápáròdù tá a máa fi ṣeré nígbà yẹn torí pé nǹkan tán ṣe nígbà náà kò níjà nínú kò ní wàhálà nínú àmọ́ máa ṣe so gbogbo ẹ̀ kò sí wàhálà rárá Èkó dùn. bàbá ti gbé wa padà sẹ́yìn kẹ́lẹ́ mọ̀ pé ọmọ Èkó tọkàntọkàn òun ni bàbá tó wà pẹ̀lú wa ń bì bàbá ó níyàn kan nígbà yẹn bí ọ̀gá lọ jẹ́ sí yín bàbá Ọlárẹ̀wájú Àlì mi mọ bó ṣe jẹ́ sí yín gbà yẹn bá mi sọ díẹ̀ nípa wọn. ẹ ṣeun ọ̀gá mi tí ẹ sọ yìí mo dúpẹ́ púpọ̀ lọ́wọ́ wọn àwọn ni wọ́n kọ́ mi ní eré orí ìtàgé tí mò ń ṣe àwọn ni wọ́n fi lé mi lọ́wọ́ tí wọ́n kọ́ Ọlárẹ̀wájú Àlì ó jẹ́ ọmọ ìlú Òkè Ọdẹ kí wọ́n tó lọ wọ́n ṣiṣẹ́ ọlọ́pàá ṣùgbọ́n nígbà tí wọ́n ń kọ́ àwa wọ́n kọ́ wa tààràtààrà tọkàntọkàn Bádíà ni mo wà nígbà yẹn ọ̀gá wa yìí ó jẹ́ ẹnìkan tó ti pé ẹni tó bá rí ó mọ̀ rẹ̀ wà o ọmọ Òkè Ọdẹ ni ó rẹwà gidigidi ní ọkùnrin kódà ọ̀gá wa máa ń ṣe débi pé níta bá wà lórí stage gbogbo tó máa ń kọ́ wa ijó ó máa kọ́ obìnrin níjó ọkùnrin ni ọ̀gá á dẹ̀ máa kọ́ obìnrin níjó tí ọ̀gá wo máa rèdí pépépépé báyìí àwa ó máa èhè tó bá wá gbójú ọ̀bùn kí ló dé kìnnìkan ọ̀gá wa lè fẹjú mọ́ wa lórí ìtàgé tó bá ń kọ́ wa níṣẹ́ ṣùgbọ́n tí ó bá ti kọ́ wa bá tún tán ní ọ̀rẹ́ mi sọ́ọ̀ bínú ẹ̀kan tó mo ṣe mo fẹ́ kọ́ ọmọ dáadáa ni o ipasẹ̀ rẹ̀ lèmi náà mú tí mo ń lò so ọ̀gá wa ó dẹ̀ tún fara mọ́ bàbá wa tí mo fi tọ̀wọ̀tọ̀wọ̀ dárúkọ wọn àwọn náà wọ́n ti lọ sinmi nísìn bàbá Adéyẹmí gbogbo èèyàn mọ̀ sí Adelove ọ̀gá mi máa ń lọ sọ́dọ̀ wọn wọ́n á tún lọ gba ìmọ̀ kún ìmọ̀ lọ́dọ̀ bàbá torí àwọn náà máa ń fọn fèrè wọ́n máa ń ṣe dáadáa so ọ̀gá yẹn ó jẹ́ ọ̀gá tó ti pé nígbà ayé rẹ̀ ó máa ń fi taratara kọ́ọ̀yàn bí mo tẹ̀ sí dé ọ̀dọ̀ ẹ̀rẹ́ o UTC mo ti ń sẹ́gbà ẹ̀ láwàpá mo ń gbé Bádíà ó àdíjọ́ kan mo kúrò níbi gbà tí a close níbi iṣẹ́ mo wálé mo délé mo kàn jókòó síwájú ilé mo sanra tán mo jókòó àwọn ọ̀rẹ́ mi tí a jọ wà ládùúgbò a ti ń bẹ̀rẹ̀ tíátà ìládọ̀dọ̀ ọ̀gá a ti ń lọ sí practice ojoojúmọ́ wọ́n wá pè mí wọ́n ní Káyọ̀dé mọ́ jókòó báyìí wọ́n nìkan ló fẹ́ jókòó sílé jẹ́ ká jọ ṣeré lọ síbi tí wọ́n ti ń ṣe tíátà mo ní èmi ò lọ jàre mi lọ àwọn ní ká lọ tí ó dá tiẹ̀ ká lọ kó jókòó kó wá wòran wa torí wọ́n fẹ́ ṣe eré kan gbà yẹn mo wọ́n pe àkọlé eré náà ní ọmọ ọlọ́jà wọ́n ti lẹ̀ pósítà káàkiri pósítà tí wọ́n lẹ̀ black and white pósítà ní kò lówó tán lè fi separate so wọ́n bá ní kí n ká lọ wòran n bá lọ gẹ́gẹ́ bí olùwòran àbáwòran ìgbà tí wọ́n ti ń ṣe eré yẹn lọ gbogbo àwọn èèyàn tán wá wòran wọn ní rìátà ńjọ́ yẹn wọ́n jókòó wọ́n wòran ní ọmọkùnrin kan bá ṣe mistake ń bẹ̀ inú bí ọ̀gá yìí gan tẹ́rí àwọn ọ̀gá wa ń gbà yẹn bí Ọlọ́run náà ti rí sí wa kò dàbí ìgbà sí inú wa bí ọ̀gá yìí gan inú bí ọ̀gá wa gan wọ́n ní òun kí ẹ̀mọ́ kọ́ ya látijọ́ yìí kó mọ́ ohun tí eré yẹn ohun tí ẹ̀ ṣe mọ́ torí tó tẹ̀ ṣẹlẹ̀ yóò wá ní ṣe mọ́ ohun ní ṣe stage tó fẹ́ ṣe yẹn lọ́tùnla yẹn ohun ṣe mọ́ gbogbo ilẹ̀ dákẹ́ gbogbo àwọn ọmọ ẹsẹ́ tó wà mẹ́ gbogbo wọn àmọ́ tán lè sọ mọ́ ó ti dàrú lọ́kàn wọn ni wọ́n bá ní mi mọ̀ nǹkan náà tó kàn gbé lọ́kàn mi mo kàn ní mo dẹ̀ lè ṣe o ara àwọn ọ̀rẹ́ mi tó mú mi lọ yẹn ó jókòó lẹ́gbẹ̀ẹ́ mi ó ní ó lè ṣe kíni ó lè ṣe mi ò lè tètè rí padà lẹ́nu pé mo ń ṣeré ni ó ní ó kàn náwọ́ ni ó ní ẹ̀ta ọ̀gá ni àhán kí ló dé kí ló fẹ́ sọ ó ní ọ̀rẹ́ mi tó jókòó yóò ló ń lè ṣe nǹkan ṣe wọ́n ní ṣé ó ṣe tíátà rí ni ń gbọ́ ó lè ṣe mo ní mo lè ṣe èmi ti fọkàn sí pé bá a ti máa ń ṣe nílé ìwé torí ta bá ní Kwara State tó bá di ìparí ọdún báyìí a máa ṣe eré orí ìtàgé ìyẹn ni ó ti wà lọ́kàn mi mo lè ṣe wọ́n bá ní ó yá kí n wá ṣe mo dẹ̀ ti ń wo ọmọkùnrin ẹ̀ bó ti ń ṣe bá ti ń tún ṣe fún tán ti kinní kan tẹ̀mọ̀ èrò òwúrán máa ń mọ eré wò ju èèyàn tó wà bẹ́ẹ̀ gangan lọ. ni mo bá bọ́ sí orí ìtàgé yìí mo bá ṣe kinní níta ní kò ṣe ń bẹ̀ náà ni pé ọdẹ mú yàn lóru
ẹnìyàn ó rìn òru rárá ó lè dẹ̀ jà nílùú àwọn aníkóṣe ọlọ́dẹ tó mú àwọn èèyàn ó tán ló bá ń ti rábàràbà mo bá ṣe kíní mo ti karamọ̀ tí mo ṣe gàdá wọ́n kàn gbogbo àwọn tó wòrán lọ́tẹ́ pàtẹ́wọ́ ní inú ọ̀gá náà dùn pé yes tẹ́rí sìn tán fún ẹni yẹn kò ju sìn méjì lọ wọ́n bá fi kún sìn yẹn fún mi nígbàtí mo ṣe tó ti dá mo wá fi ṣe sìn 5 lórí stage yẹn nígbà yẹn so tí n bá ti bọ́ sórí stage báyìí ní orí stage yẹn àwọn èèyàn á ti pàtẹ́wọ́ wọ́n rẹ̀ ni wọ́n ti gbogbo ẹ̀ so inú wọn dùn láti ìgbà náà lọ wọ́n bá sọ pé tó kí n máa ṣe iṣẹ́ yìí o bàbẹ̀ tí ń ṣe nìyẹn o so kò tẹ́ ṣe nǹkan tẹ́ gbẹ́ tẹ́ fẹ́ lọ ṣe rárá àwọn Ọlọ́run tí ní bó ṣe máa bẹ̀rẹ̀ fún yín nìyẹn. ìyanu ni o. àdúpẹ́ lọ́wọ́ lọ ṣé wàá níṣẹ́ ẹ báwo wà níṣẹ́ pẹ́ nínú ẹgbẹ́ yẹn dé àti pé ṣọ́nà àwọn eré nǹkan tẹ́ ṣe kí ni ìbáṣepọ̀ pẹ̀lú ẹgbẹ́ tá à ń sọ yìí tó di pé ẹ darapọ̀ mọ́ gbà yẹn. ẹ ṣeun ṣe rí ìbáṣepọ̀ wa ó dùn gbà yẹn gan ìfẹ́ dẹ̀ wà ń bẹ̀ ìbẹ̀rù dẹ̀ wà ń bẹ̀ bàbá wa Ajábádé Àlàó nílọrin a ní ìfẹ́ sàgbà bẹ̀rù ìfẹ́ sàgbà bẹ̀rù agbórin wá ẹ̀pọ́n wà lé ìfẹ́ sàgbà bẹ̀rù nígbà náà ìfẹ́ ó sàgbà ìbẹ̀rù a nífẹ̀ẹ́ ọ̀gá wa gan oná dẹ̀ nífẹ̀ẹ́ wa bó bá ń bínú báyìí ọkàn wa máa ń bàjẹ́ ni a máa ń bẹ̀rù báwa tí wá ń gbé ọ̀gá wa tá ń gbé láńjẹ́ akínníkan àfọ̀gá ọ̀gá wa wá ní àwọn advisors kan tá máa ń gba ọ̀gá nímọ̀ràn torí ọ̀gá wa ní talent gan ó máa ń fọ́n fèrè ó dẹ̀ lóhùn orin kò sórin tí ó lè blend sí ọ̀gá wa bá blend sí ó bá ń kọ fújì lójú àwọn ọ̀rẹ́ rẹ̀ bá ní fújì ló jáwó ju tíátà lọ kí ló ń ṣe ń bi tíátà wàhálà ló ń kóra rẹ̀ sí kíní kan tó bá ń kọ fújì tó bá ń ṣe kíní kan nígbà tán ti confuse ọ̀gá báyìí ó kàn dọ́jọ́ kan ni àti bá bá ti ṣe rí àṣà tó bá ti lọ lé ìkan lára àwọn ọ̀rẹ́ ọ̀gá wa ó mọ sákárà lù ní ó bá gbé sákárà wọ́n bá bẹ̀ sí ní practice fújì táwa ò dẹ̀ mọ̀ torí àgbàlá wọn ó tóbi dáadáa àwọn òkúkú mọ̀ bẹ́ẹ̀ nìkan tó fi àwọn lọ ń bó ṣe ó kàn níjọ́ kan àkàndé practice ni àbá ti múra àti ṣe practice ká tó ṣe practice ọ̀rẹ́ mi kan wà à ń pè orúkọ ẹ̀ ní Àbẹ̀jẹ́ bàbá onígi òṣèré gidi ni ọ̀nà wà bí ó jẹ́ ọmọ Ẹdẹ so ọ̀gá bá ní Káyọ̀dé Àbẹ̀jẹ́ mú fún gbogbo àwọn tata jẹ́ lókọlókọ ọbẹ̀ ó dá wa dúró ajókòó ó ní ẹ má bínú ohun tó fẹ́ sọ yìí o òun ò dẹ̀ gba eré ìlọ́wọ́ yìí o fújì ni a mọ̀ sí nísìn o a sì tíátà mọ́ o ó dàbí ìgbà tí èèyàn la irin mọ́ mi lórí ní gbòlà mú wá gbá fújì àbọ́gá yìí ṣe mistake ẹjọ́ ta ẹgbọ́ fújì ó ní fújì làwọn máa ṣe nísìn o ha gbogbo wa bá wòra wa lójú pé fújì kẹ gbogbo ọ̀rọ̀ tá à ń sọ lọ́jọ́ náà pẹ̀lú ọ̀gá ó ní fújì ni ẹgbẹ́ yóò kọ́ ní rí bàbá àbíbò ni mo rántí pé Dr. Sikiru Ayinde Barrister kọlọ́ọ̀bá àfọ̀rọ̀kẹ́ bàbá yẹn ti ń kọrin ti pẹ́ o bàbá ṣe rẹ́kọ̀dù kan gbà ní lásìkò báyìí gbogbo nǹkan tó gá mi rí nìyẹn tó fi ní fújì náà fẹ́ mọ́ sí tani ẹ jẹ́ kọ́ ọmọ yín ó kàwé o gbóngbóngbóngbóngbóng ló ń gbèǹgì ẹ máa yẹ àsìkò gbà tí mo sọ yìí bẹ́ẹ̀ni gbogbo nǹkan tó gá wa rí nù gbogbo àwọn ìlú tí àwọn ọ̀rẹ́ rẹ̀ tán máa ń lù fún ní fújì nìyẹn abátọ̀nù ga títí ọ̀gá ò bá ṣe kò ṣe fújì àwọn ìlànà fújì ló tàfẹ́ ṣe àwọn aláwọ̀ ṣe fújì o làbá lọlé àrònú lọlé ńjọ́ náà ni lójú ọ̀nà àrònú pé kí làbẹ́ ṣe ńgbà tó yá àwa ti ní eré stage kan àwa fẹ́ ṣeré yìí àwa lọ bọ́gà pé ẹjọ́ tẹ̀ jẹ́ kàtà ó ní ohun ṣe mọ́ ló ti sọ yẹn òun ti yọwọ́ làwa bá lọ organize fún eré yìí ní Bádíà ayé ìgbà náà máa ń ta parapara ni parapara la máa ta ààrẹ ti síà àwọn síà onípákó kan báyìí tó ní irin lẹ́gbẹ̀ẹ́ ààrẹ ti síà àṣẹ àfààní láti ilé onílé báyìí àfúrọ̀nù ẹ̀ síta alẹ́ ni àwa ṣe tán àgbàtà máa ṣe polówó lọ ẹsẹ̀ náà la fi polówó akànlùlù lálẹ́ òní ò àkànṣe ìlú máa yà káàkiri àwa retí èrò títí èrò wọlé kí ló dé àbí bàbá yìí kò dẹ̀ ṣépè fún wa àwa rò pé kí ní ń ṣẹlẹ̀ báyìí
ó lè ṣe kẹ máa mọ̀ kó ṣe àbá. kò ṣe pé Salmonu ń ṣe pé fún yàn so a bá ní kí la fẹ́ ṣe báyìí èrò sáwọlé nígbà tó yá àṣàdúró pàtó tásìkò ọ̀gá wa dé ọ̀gá wa láríwájú àlè ẹ̀ onífújì ọ̀gá bá dé amúfèrè ìdánijọ́ náà nígbà tán dé náà bá rí wa ibi tá a jókòó sí lójú lẹ́nu géètì tèrò wọlé tó sì kàn yọjú wọnú ilé láti pé kò tèrò lẹ́yìn ọmọ ẹ̀ mo sọ fún yín mo ní ẹjá mọ̀ sí fújì wọ́n pé fújì ní nìsí ṣé fújì ó mọ̀ dúró de gboru pálapàla tẹ kóra yín sí wọ́n gbé nìkan wọ́n bá sọ̀rọ̀ wọ́n bá lọ wọ́n bá ní àwọn fẹ́ dé ibì kan ní ọ̀dọ̀ ọ̀rẹ́ àwọn kan wọ́n bá já jáde lọ àwa wá wò pé kí la bá ṣe sẹ́díbọ̀gà ti lọ tán báyìí ọlọ́run gbọ́ kò pẹ́ báyìí èrò kúnnú bẹ̀yẹn èrò kún débi pé àwọn èèyàn wá wọlé tí èrò ti wá pọ̀ nígbà tó ga máa fi dá idé báyìí wọ́n ń bi làwọn èèyàn báyìí jẹ́ kó kọjá ẹ̀tọ́ pé ẹjẹ́ kó ga kọjá báwa ti rí wọn yẹn inú wa tó ti dùn pé ọ̀gá wo tó confuse o pé kò ní ṣe ńgbò wọlé báyìí wọ́n wọlé wọ́n mú fèrè wọ́n fọn fèrè fún wa alùlù sí àwọn tó jó wọ́n ti kíní bóyá eré bẹ̀rẹ̀ àtàṣeré yìí ńgbàtà parí eré ọ̀gá ti lọ́lé àwakò owó yẹn àsanwó rẹ́ǹtì síà àsanwó rẹ́ǹtì àwọn ẹnìta gbogbo àwọn owó àtàyọ sí àwọn àwakò owó yòókù àwakò òdìlé ọ̀gá nídàájí kùtùkùtù ìdájí kó tó di pé a lọ́lé kóòrùn tó mọ̀ kùn wá àtàrí kó gbowó yẹn jọ àbálòkó fún ọ̀gá ẹ̀sẹ̀ owó tá a parí o nǹkan báyìí la yọ owó nǹkan báyìí la ṣe nǹkan báyìí la ṣe àṣàlàyé fún ó dẹ̀ gbowó yòókù ó rí báyìí yes ó kà á ṣe rí báyìí ọ̀gá tó bóò ní pẹ̀lú ọ̀rọ̀ tí a sọ yẹn pẹ̀lú tíátà ẹ̀jẹ̀ kàmúdà ó ní mo ti sọ fún yín sẹ́ alẹ́ mi ò ṣe tíátà tẹ́ àní fújì lèmi ò mọ̀ sí ẹ̀jẹ̀ ká mọ̀ ṣe fújì òun ti kí bàtà wá rí pé ọ̀gá yìí wọn ò mọ̀ gbọ́ ti wà àbá fi wọ́n lẹ̀ láfi wá lọ organize group wa pẹ̀lú ọ̀rẹ́ mi yẹn àwa ń jẹ́ ọmọ olúgbọ́n tíátà nígbà yẹn so wáyé ṣe nìyẹn nígbà tó yá ọ̀gá náà àwa ń gbọ́ lẹ́yìn mi ò dé àgbo wọn rí o wọ́n ní níjọ́ kan lọ́gá wọn ní wọ́n lọ ṣe fújì ìjọ́ kan nígbà tí wọ́n débẹ̀ ọ̀gá ò tiẹ̀ lè kọrin wọ́n na wà tán yányán tó yẹ pé ọkàn fi ń rẹ̀wẹ̀sì tí gbogbo ẹbí ń ṣe àwọn náà rí pé kì í bá wà sáà ni so ọ̀gá kò sáà bọ̀kú padà sí ọ̀dọ̀ àmọ́ kò dẹ̀ kó ìyànjọ mọ́ nígbà náà so gbogbo táǹtẹ̀ ni olúgbọ́n iná àwọn náà àti nígbà tó dáàrin kan àwọn ọ̀rẹ́ mi kan àwọn èèyàn kó sí pẹ̀lú ọ̀rẹ́ mi láàrin ó sáàdì pé wàhálà mi ò dẹ̀ fẹ́ wàhálà mi ò fẹ́ ìjà ọ̀rẹ́ mi yẹn náà ò fẹ́ wàhálà kò fẹ́ jà ẹnikálùkù sáàdì ó ń lè rẹ̀ jẹ́jẹ́ ni àwọn kan wá pè mí wọ́n pè ní Black Wahab ọmọ Ìgbàjà ni ẹmúlẹ̀wò ó wá pè mí ó wá ní kí n bá wọn wá ṣeré kan wọ́n fẹ́ ṣeré náà lọ́dún yẹn ní Glover Memorial Hall láti ṣe wọ́n pe àkọlé eré yẹn ní mo ti da aya onímọ́tò so ìyẹn láwá ṣe ibẹ̀ ni wọ́n ti fún mi ní orúkọ Ajírébi ibẹ̀ ni wọ́n ti fún bó tẹ̀ kọ́ bàtán ní máa jẹ́ Ajírébi tó orúkọ pọ̀ lẹ́pẹ̀rẹ̀pẹ̀tẹ̀ a ní Ajírébi ni máa jẹ́ mbẹ̀ ibẹ̀ ni mo ti wá ń jẹ́ Ajírébi lọ́dún yẹn. ẹ ṣe bàbá ṣe mọ̀ pé ètò yìí ètò àgbààgbà ni ó lè jẹ́ ká fi bàbá ara máa kọ́ máa yọ̀nà náà fún ọ̀pọ̀lọpọ̀ wọn nǹkan tí à ń tẹ̀ mọ́ pa wọn ẹni bọ́ ṣe fọ́ sí wẹ́wẹ́ láti 1960 títí dìsìn ká júbà fún wa báyìí wọ́n gbọ́dọ̀ kú báyìí o ọlọ́wọ́n ajẹ́ kan jèrè iṣẹ́ ọ̀wọ́n ẹni bọ́ ṣe fún wa ṣe wá gbọ̀n ìdílé èyí tó náà new generation mọ̀ pé ẹ máa wò pé new generation tẹ́ka kọ́kọ́ take àwọn tí old school yẹn náà new generation tó jẹ́ ti pa James à ń bọ̀ náà àáfọ́ bá a ṣe ṣe lórí ibi nìyẹn kò ní bàjẹ́ bàbá ìgbà wo lẹ mọ ẹja àtúnṣe ìgbà wo lẹ fẹ́ yàwó ṣé ní ẹ ti ṣe kò ní gbà tẹ̀ lọ káàkiri àtẹ̀sáré yà síbẹ̀ yẹn díẹ̀ mo fẹ́ mọ̀ kí lè bọ́ bí ṣe máa mú yín láwọn kankan ìgbà wo ní ṣé kò ní àbí. ní ọdún tí mo fẹ́ ìyàwó èmi sábà tiẹ̀ mọ́ tìrì ọdún but mo mọ̀ pé is around 1990s ní. ṣé lẹ́kọ̀ọ́ ni àbí. mo lọ sí location kan ni location tí mo lọ yìí ní Abẹ́òkúta ni
bàbá wa Moses Ọláìyá ọlọ́mbà mi tẹ́wọ̀n tá fẹ́ rere bàbá dáadáa nìyẹn tá bá ń sọ ìtàn àwọn tí mo táàpù kan gidi lára wọn bàbá yìí àwọn ni lókẹ́sọ̀ bàbá Zàlá ni mo wà ìyàwó mi ó wá wo àǹtí ẹ̀ àǹtí wọn jẹ́ ìyàwó Òkóǹdó ọ̀gá wa Òkóǹdó ni ìyàwó wọn àwọn abẹ sísà wọn wọ́n gbóúnjẹ wá fún sísà wọn Abẹ́òkúta náà dẹ̀ ni àwọn náà àwọn gbóúnjẹ wá mo wá rí ọmọ yìí mọ̀ dá o mo sá wá ọgbọ́n mo bá sọ̀rọ̀ wọ́n dẹ̀ ní òun fẹ́ eléré wàhálà oyin tí wọ́n pọ̀ jù kíní kan èmi ohun tó ní wàhálà ó tún rò máa pé ó possible kí n ti fẹ́ ìyàwó mi níyàwó ńlé kò believe pé mi níyàwó ńlé nígbà tó yá àwọn sísà wọn náà sàgbọ́ gbogbo àwọn ọ̀gá wa eléré kọ̀ọ̀kan wọ́n wà ń bẹ̀ wọ́n bá mi dá sí pé ọmọ dáadáa ní Káyọ̀dé kìí ṣe èèyàn ẹ̀yẹ kò ṣe èèyàn bákan wọ́n tàbí pé kó lọ tẹ́sì kó lọ wo ilé mi wò tó bá róbìnrin kó lè mọ̀ so bèrèbèrè ó sáwà sí ilé mi lẹ́kọ̀ọ́ ó náà dé olùpọ̀ kò sí tó jọ Agége ni mò ń gbé ńgbà yẹn Agége ni mò ń gbé nígbà tó wo ó rí pé kò sí tó jọ olóbìnrin dé ń bẹ̀ bí àṣàṣe tààrà bọ́ nìyẹn ó lè di pé Ọlọ́run sá gbàkóso àwọn ọmọ bẹ̀rẹ̀ sí ní dé díẹ̀ ó wá di mélòó láti gbà ẹ̀ ṣó ti tó márùn-ún àbí ìyàwó èjì rẹ̀ ọmọ tí ẹ burú ní tátà níyàwó kan níbà mọ́ fi tó lé ẹyọ kan náà mo ní láti gbà ẹ̀ ẹyọ kan kí ló dé ọ̀lẹ ni mí ọlọ́nlá lágbára ọ̀lẹ ni mí o mẹ́yàn báyìí ti yọ̀lẹ́ kí n tó fẹ́ kan náà ó fẹ́ di ọ̀rọ̀ mẹ́ ajó bí ewé Àrẹ̀mú bàbá nìyẹn wo bàbá tí wọ́n fèmí ti yẹ̀yẹ́ ọjọ́ kan wà tí ajó bí ewé ti ẹ̀ sí ọjọ́ kan ló bá wá sílé ọ̀dọ̀ mi ìtẹ̀yígùn púpọ̀ kò má ṣọ̀tẹ̀ ó wá sílé mi ló bá ń lu lẹ̀kùn mọ́ mi lágége náà ni ó gbà ló bẹ̀ ti ta ni ẹ̀ òkóbó tílẹ̀kùn ẹbá wọnú ilé ẹ̀dí tí kò tó bí ń bẹ̀ o kíníkan ara kan mi pé ọmọkùnrin yìí mo sílẹ̀kùn báyìí ní wò mí láìpẹ́ tó ṣe kíníkan òkóbó ni ó dá ọ̀tẹ́ lóbi ilé ọ̀tẹ́ kíníkan gbogbo wọn mo máa rò pé Ọlọ́run kí ni gbogbo ọ̀rẹ́ mi gidi ni àlè jà so bóyá tó báyìí bàtà tó yà lọ́fíìsì mo ní wò mí láìpẹ́ tó ṣe so ó dà sọ níyàwó lé so torí mo pẹ́ kí n tó di pé mo níyàwó ní tí mo dẹ̀ máa ń rògbà yẹn ni pé èmi tó ṣe pé èlò náà ni mò ń gbà tí mo fi ń jẹun gbogbo tá a fi ń jẹun gan lára kí la fẹ́ fún ọmọbìnrin wọ̀nyí jẹ èrè ọkàn máa ń dè mí láàmú so kò jẹ́ kí n tètè fẹ́ ìyàwó kódà mo fẹ́ títí mo fẹ́ ìyàwó ọlọ́sẹ̀ kan àwọn ará lè mí gbà náà mọ̀ ìyàwó dé mo lọ mọ̀ àwọn introduce mi sí ní ọjọ́ Saturday pàtí mo rí lọ́jọ́ Saturday olóǹgbọ́ ó wá lóun máa wá bá mi ní ọjọ́ Sunday tó ń bọ̀ ńgbà tó di Sunday ti yẹn ó kàn wá ní mo kàn rí ganan ní ọjọ́ náà ṣé bọ́ ní Sunday tó ń bọ̀ lọ ń bọ̀ ó ní òun kàn ní kó nǹkan akínyìn lè náà ni ó bá dẹ̀ kí mi ó bá lọ mo fún lówó mọ́tò ó bá lọ mo wá sọ fún pé àwọn màmá tó ń tajà níwájú ilé mi yìí ó tó ń tajà yìí ìjọ tó bá máa wá tó bàbá mi lè gba kọ́kọ́rọ́ lọ́wọ́ wọn mo bá lọ ńgbà tó di mọ́sáàsì ó lọ́njọ́ Sunday yẹn ẹ̀ta mìíràn láti ń ya sẹ́ngbà yẹn mo wá lọ sí mìíràn gbà tí mo fi dé ní ọjọ́ Monday mo kàn báyàwó lè wọ́n múná lọ mo kàn rí iná tó tàn lé wọlé tán àtùpà nínú ilé mi àwọn mọ̀mọ́ táwà níwájú ilé ẹni ṣe bí àǹtí kan báyìí ní ẹ̀dọ́ pé kàn gba kọ́kọ́rọ́ kìíní kan mi ò pé máa lálejò léde mo sá sí lálejò lọ́jọ́ náà àwà lùmọ́jú ó ṣe gbà mo fẹ́ máa lọ sí ẹ̀ṣẹ́ kéde bàbá ẹ̀sàn gẹ́nẹ̀ wà mo lá wà nílé àwà nílé ṣé mo jáde lóru ẹ̀bùn bẹ́ẹ̀ mo kàn fẹ́ bọ́dà ìbéèrè ẹ̀ ó lè ní ẹ̀ mo ní mo sá rí ńgbà tó yá mo fún lówó oúnjẹ láàárọ̀ Monday mo ti ń lọ síbi iṣẹ́
olóhùn náà ti fẹ́ tètè máa lọ ń bá fún lówó oúnjẹ àtowó ọkọ̀ ń bá gbà tèmi lọ nígbà tí wọ́n tún dé báyìí ní alẹ́ mo kàn tó bá ń lé ní ọlọ́mọ ni ó ní òun irú wo tún lélẹ́yìí ó bá tún ṣe ó bá tún ẹ tún fún díjọ́ kejì láàárọ̀ ẹ fún lówó mọ́tò láàárọ̀ mo tún fún lówó mọ́tò láàárọ̀ ọjọ́ Tuesday ń bá tún gba mìíràn lọ́n tèmi ò mú lọ ṣiṣẹ́ ajé irú ọkàn mi ni pé ilé ti fúyẹ́ èèyàn ti ṣe kíní kan mo kàn tún bá ní bó tà ṣe nìyẹn gbà tó di ọjọ́ Friday mo ní ò ní dúró kí ló dé bàbá ṣe bẹ́ẹ̀ fẹ́ kíni síbẹ̀ ti fẹ́ fẹ́ yàrá láyéláyé mo ní mo sẹ́rí mo wá ní ó yá kó máa lọ ó wá ní ó dá òun ti fẹ́ máa lọ ní ọjọ́ Friday pé òun máa gbàbẹ̀ lọ sí night fiji kan ní kíní kan bá ló dá so mo wá ní MC kan mo fẹ́ ṣe ní street kejì wa lọ́hùn à ń pè bẹ̀ ní kíbi sílé ń bẹ̀ ni mo ti ṣe MC ara mi ò kàn yá jọ́nà lórí ṣé mo kàn ń wò pé nǹkan kan ṣẹlẹ̀ mo kàn gbálẹ̀ lọ ni bàtí máa dé lálẹ́ báyìí ó ti páàkì ẹrù mi jọ báyìí àti tẹlifíṣàn mi ó ti yọ́kù nù náà ó ti gbé gbogbo black and white ní tẹlifíṣàn kékeré ó ti yọ gbogbo ó ti kẹ́rù mi jọ mo wọlé báyìí kí lásọ mi wá bí kí ní tẹlifíṣàn jẹ́ ká ó ní mo ọtí kí ni wà á lọ lálẹ́ yìí kò lọ lálẹ́ ẹjọ́ náà mo lé kò lọ ọjọ́ kejì báyìí ẹgbàá ni mo fi lé ló fi lọ gbàtí wá lọ tán làwọn ará ilé wa ń sọ fún pé ìyàwó tẹ́ fẹ́ á ní tẹ́ bá ti fún lówó oúnjẹ báyìí ó máa pe ọlọ́jà ṣeré a máa pe àwọn ọlọ́jà ṣeré ó pe ọlọ́jà kan ó bá mú ọjà wọn ó nájà wọn ṣe ló bá dà sínú kọ́tà wọn ló di wàhálà ṣé ìyàwó tí n kò fẹ́ lélẹ̀ so adúpẹ́ lọ́wọ́ Ọlọ́run. ìtàn bàbá nìyẹn bàbá ẹ jẹ́ ká sọ̀rọ̀ ń pa iṣẹ́ yìí díẹ̀ àgbà òṣèré ni mo fẹ́ kẹ́ tún bá wa sọ ọwọ́n ta ni ṣé ká máa ní pé kọ́mẹ́dì gangan náà ni ẹ fi bẹ̀rẹ̀ pé kẹ́ máa pani lẹ́rìn ìyẹn ìkíní àti pé nígbà tẹ́ ń sọ yìí nígbà tẹ́ ṣe ìbẹ̀ tó di pé ẹ ti ń ṣiṣẹ́ ọwọ́n ta lọ wọ́n tó jẹ́ pé ẹjọ́ ń ṣe iṣẹ́ yẹn gbà ẹ̀ yálà bí ó sì wà láyé ni o bí jọ́nà nípìnlẹ̀ ẹ̀ tún bá mi sọ nígbà. ẹ ṣeun nígbà tí àwa fi ń ṣiṣẹ́ yìí àwọn tí àjọ ń ṣe mo dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run àwọn míì ti kú àwọn míì sì ti wà láyé báyìí gbogbo àwọn tó ti lọ sinmi kọ́lọ̀ ń jọ kọ́lọ̀ bá wa tẹ́ wọn sí afẹ́fẹ́ rere nígbàtí àwa pẹ̀lú tí mo wà bá dé àyẹ̀ àbẹ̀jẹ́ à ń pè ní bàbá onígi òun pẹ̀lú ẹ̀ lájọ kú lọ́dọ̀ ọ̀gá láyé ìgbà náà àwọn kan náà wà tàtúnjọ máa ń sábà ń ríra nígbàtí ẹmúlẹ̀wù ó tó di pé ó di olóògbé tí mo tún bá wọn ti practice mo pẹ́ lọ́dọ̀ wọn dáadáa tó pé ní àjọ máa ń travel tẹ́lẹ́rẹ́ bá fi ra ọkọ̀ ńgbà náà ó try ó gbìyànjú o a ṣe títí ara C20 tuntun C20 tuntun gbà yẹn is 3,500 ní C20 láyé ìgbà yẹn àjọra gbogbo àwọn ọ̀rẹ́ wa tí àjọ wà ń bẹ̀ ńgbà náà bí wáìdì agúnbíadé àwọn bí wàábì ẹmúlẹ̀ àtẹ̀yẹpẹ̀ àjọ wà ní so gbogbo wọn yẹn àjọ wà a máa ń lọ sí ọ̀dọ̀ àwọn Yínká Quadri níbo làwọn wà ń gbà yẹn àwọn náà wà ní mọ̀gbà tí wọ́n wà pẹ̀lú Mighty Abímbọ́lá Táíwò táàmọ̀ sí Agbódòrógún àwọn bàbá nìyẹn Ọlọ́run bá wa tẹ́ wọn sáfẹ́fẹ́ rere gbogbo wọn yẹn àmọ́ ó tún dìgbà tí àwọn náà fúnra wọn táwọn náà wá dá gúrùpù wọn lẹ̀ táàmọ̀ sí Adétutù wọ́n wà ní tonítòlótòló ń gbà yẹn ní Sàlẹ̀kó a máa ń lọ bá wọn ní rìázà wọn a lọ bá wọn ṣeré ẹ̀mùlẹ̀wò á ní sẹ́rí nígbà yẹn kò sí bẹ́ẹ̀ lè fẹ́ràn ara yín tó tá a bá dé ọ̀dọ̀ wọn báyìí torí wọ́n ń ṣeré gidi gan wọ́n try wọ́n ń gbìyànjú àwọn Yínká Quadri ìyá aládàlú bàbá aládàlú wọ́n pọ̀ bẹ́ẹ̀ tọ́jọ́ rẹ̀ wá so bàbá lọ bá wọn báyìí pé káàtẹ̀ rí wọn káàtẹ̀ kí nìkan tẹ́ bá ti dẹ̀ wá ti ń kí wọn báyìí ẹ̀lẹ́ o gẹ́gẹ́ wọn àti ìrìádà mọ́ ń gbà náà nù lóòótọ́ ó ti tán a tún lè kúrò mẹ́ a tún gba ọ̀dọ̀ bàbá Balógun ọkọ Madam Sajẹ gbogbo wọn báyìí àwọn èèyàn wá ní
bàbá Balógun dìsíndìsín ń bá ti rí ọ̀wọ̀ tí mo máa ń fún ọ̀gá mi tí mo máa ń fún torí ọ̀rẹ́ ọ̀gá mi ni ọ̀rẹ́ bàbá ẹni náà dẹ̀ ni ọ̀rẹ́ ọ̀gá èèyàn ó jẹ́ ọ̀rẹ́ Lion Power kí wọ́n tó kú so ọ̀rẹ́ ni wọ́n so ọ̀wọ̀ yẹn náà máa ń fún bàbá dìsíndìsín bàbá Balógun bàbá mi dáadáa so gbogbo wọn yẹn a máa ń dọ́dọ̀ wọn bàbá Magí àwọn yẹn ti lọ ẹ̀sán gbogbo wọn pátápátá a máa ń dé ọ̀dọ̀ ara wa. ẹ ṣe bàbá mo fẹ́ràn bẹ́ẹ̀ ṣe bá mi ọ̀rọ̀ náà ṣé nígbà yẹn máa sọ pé kọ́mẹ́dì ìgbà yẹn ẹ̀yìn tẹ̀ ń ṣe ó ti yàtọ̀ sí tìsín torí pé ìgbà yẹn oríṣiríṣi nǹkan lèèyàn fi ń ṣe kọ́mẹ́dì èèyàn mi à kunjú èèyàn mi à wọṣọ bẹ̀m̀bẹ́ èèyàn mi à ṣe ẹ bá mi sọ ṣé ìgbà yẹn bó ṣe máa rí nìyẹn torí náà kó ti yàtọ̀ díẹ̀ sí bó ṣe ń ṣẹlẹ̀ ń sìn ẹ bá mi sọ. ó tẹ̀ ti yàtọ̀ púpọ̀ sí ìgbà náà nígbà yẹn àwàdà àgbà yẹn ó máa ń wà natural bó tẹ̀ jẹ́ pé a máa kunjú a máa ṣe bákan ó wà natural ó máa ń gidi ju ìsìn yìí lọ àwọn tó máa ń ṣe àti tí ìsìn mo máa ń pè wọ́n ní àlùwàyà torí àwọn ọ̀rọ̀ àsọjẹ́ lẹ́lòmí máa ń sọ ọ̀rọ̀ àsọgbọ́nú àwọn ní ẹlòmí àádẹ́ ló ń ṣàwàdà náà ní ẹmọ̀ akọ́ àwàdà yìí débi pé kò dìgbà tí o bá ṣàwàdà tó bá fi búyàn káwọn èèyàn tó rẹ́rìn ìwọ àgàgà ìṣe wá rí báyìí náà wọ́n bá wo ẹni ẹ lóòótọ́ ó lè jẹ́ pé èèyàn ẹgẹ́gẹ́ èébú ara lẹ́lòmí fi ń ṣe àwàdà tó fi ń búyàn àwa ṣe àwàdà débi pé ọmọbìnrin kan wà ó lára bàbá báyìí ni tó de pé tó gbéra ọmọdé kìíní kan ọ̀pẹ́lẹ́ngẹ́ wà tẹmọ̀ nígbàtà bá pé èèyàn tó sára bá pè lọ́pẹ́lẹ́ngẹ́ ìwọ́n tó bá wọ ẹ̀tán pè lọ́pẹ́lẹ́ngẹ́ wà ó pa ẹ̀ lẹ́rìn so gbogbo orú àwọn àwàdà báwọn yìí làwa máa ń ṣe tá a bá dẹ̀ sàwàdà látọ̀dọ̀ ọ̀gá mi ni tó bá fẹ́ pín part á wo irú nǹkan téèyàn lè ṣe irú àwa á gbé sí pé yes tẹ́rẹ́ bá ń ṣe lọ tán bá ti rélé yìí bẹ́rẹ́ bá ń wà in sorrow mood tí àwọn èèyàn ń fún rọ́tán ti kíní kan bá bá wọlé báyìí àwọn èèyàn rẹ́rìn sẹ́mọ̀ pé gẹ́gẹ́ bọ́lọ̀ ti dálé ayé náà nìyẹn ọlọ́mọdé ara burú bàbá ní nǹkan kan sẹlẹ́ǹsì tó fojú gbogbo èèyàn ró níbẹ̀ tẹ́ bá tún wò dáadáa ọ́ọ̀dì pàwọn èèyàn máa rẹ́rìn wọ́n rí nǹkan kan tó mọ́ pààyàn lẹ́rìn so gbogbo orú nǹkan àwọn yìí àwa máa ń ṣe nígbà náà tí rí bá ti ń lọ tó bá tún lọ tó bá wọn ní kan fàwàdà díẹ̀ sí a tún mú pressure àwọn èèyàn a tún mú wálẹ̀ bó bá tẹ háì lọ tẹ́lẹ̀ pé kí ló tẹ́lẹ̀ yìí kíníkan nígbà tó bá tún rírú àwọn yẹn a tún eré ni mò ń wò so gbogbo orú nǹkan àwọn yìí làwa ń ṣe nígbà tiwa ó dẹ̀ máa dùn a ní laugh and learn wàá sí àwàdà tán bá yiri àwàdà á lè wò kán rẹ́rìn tán bá yiri àwàdà wá wọ́n tún wá ọgbọ́n dẹ̀ wà náà ó kàn sí láwàdà ní o ó dẹ̀ mọ́gbọ́n wá o gbogbo orú ìyẹn ní ìsìn tó kọ́lọ́hún ṣàánú wa bọ̀ tún mọ̀ pé lágbára Ọlọ́run ó tún máa padà. bàbá ẹ ṣe ẹ jẹ́ ká bọ́ ti sọ wọ́n new school gẹ́gẹ́ bí mo sọ pé ẹ̀yin yàtọ̀ torí pé ẹ̀yin lórúkọ méjì tó ṣe rẹ́gí tọ́wọ́n bá pè yín Nájírèbí wọ́n á pè yín ní Pa James kò sí bá ṣe máa sọ̀rọ̀ ń pa yín tí à ní sọ̀rọ̀ ń pa character Pa James tí à ń dẹ̀ ní sọ̀rọ̀ ń pa bàbá gbogbo wa ni wọ́n nídìí iṣẹ́ yìí torí pé àwọn tí àwa náà wò kó tó ká dọ̀ pa fẹ́ ṣerú iṣẹ́ yìí náà ni bàbá wa Wálé Adénúgà bàbá wa ni wọ́n ọ̀gá wa ni wọ́n kọ́ lọ́ọ́ bá mi kí wọn kó bá mi kí wọn bàbá ẹ bá mi sọ́n pa mo ní ìbáṣepọ̀ yẹn báwo ló ṣe bẹ̀rẹ̀ torí kò sí bá ṣe máa sọ́n pa tí à ní sọ́n pa Pa James ẹ̀yin ọ̀dọ́ ẹ̀yin ẹ̀fìn kan ẹ wá nǹkan fìdílé tí ó ti kàn yín báyìí sí. tí mo bá ń sọ ìtàn nípa. bàbá mi ẹjọ kọ́kọ́ lè mọ̀ pé ọ̀ríjìnà ń gbẹ̀yìn gangan ni ṣé torí àmọ́dé ò tó bá gbà sọ̀rọ̀ ẹ má bínú ṣé ẹ lè bá mi ṣe kí kọ́ rí pé ẹjọ kọ́kọ́ lè mọ̀ pé confam mi ṣàkọ́ bàbá mi ẹ má bínú ẹ má bínú. wo ntọ́ bá ní ṣe lónìí ni mo ṣe. ẹ bá mi ṣe báyìí sí kámẹ́rà kí wọ́n bá mi mú. ṣe báyìí. bá mi ṣe kọ́ mu kò ń ṣe pẹ̀lú fìlà ó dáa ẹni tó bá ti sọ ní mọ́tì orí o orí mi rè bàbá ló wà ń bẹ̀. fún nǹkan tí a ń sọ n bá ń sọ ọ̀rọ̀ ìtàn nípa ọ̀rọ̀ sẹ́mi mo ti ń ṣe ní nítorí Yorùbá
mo ti ń gbìyànjú ẹ̀ tàwọn ilé ìbò kọ̀ọ̀kan tí mo ń ṣe ńgbà kan díẹ̀ but tí n bá wá ń sọ ìtàn bí mo ti jẹ́ nínú iṣẹ́ yìí tí mi bá ti fi ti Wálé Adénúgà sí mi ò tí ì rí sọ rárá torí pé iṣẹ́ yẹn ó gbé mi tí ò sí kékeré ó dúpẹ́. When we talk of comedy in this country today, I may say I'm one of the comedians. Yes, sir. Yes, sir. I may not say international because I haven't go to abroad. Me ti lọ sí gbogbo ìlú èbó lọ nǹkan. But in this Nigeria, but for this obodo Nigeria where we dey so, I tell you, Pa James, I be one o. Bẹ́ẹ̀ni. Báwo lẹ ṣe pàdé? And na who cause am? Na God and Wálé Adénúgà. Wálé Adénúgà production, Nigeria #1, humor merchant. The best medicine. Now be the best medicine. Yes. So bí a ti pàdé rẹ̀. Bẹ́ẹ̀ni. Wọ́n ṣe iṣẹ́ kan ní ọdún kan fíìmù láàrin. Wọ́n pè ní Binta My Daughter. Nígbà tí wọ́n wá àwọn characters tí wọ́n ń ṣàyànjọ. Fẹ́mi Bright ló mú mi mọ̀ wọ́n. Fẹ́mi Bright wá ní ó wá bá mi sọ̀rọ̀ àsọ̀rọ̀ owó nínú iṣẹ́jọ́ yẹn ó tẹ́ mi lọ́rùn. Lára àwọn owó tá sọ pé àkọ́kọ́ gba iṣẹ́ tá a gba thousands lọ́dọ̀ Wálé Adénúgà ní lọ́dún náà. Ńgbà yẹn mo sá ṣe sí mẹ́ta péré náà ni mo ṣe ń bẹ̀. Mo kàn ṣe sẹ́wọ̀n pápápá àdẹ́kọ́ ń bẹ̀. Ńgbà tí ó wá di ọjọ́ kan mo lọ sí a máa ń lo Fàdéyà cross fún kakọ́s wàǹgbà yẹn ní Aláràn mo fún Ọládòkun ló bá ní torí èmi pẹ̀lú rẹ̀ amọ́wọ́ ara wa gidi gan ọ̀dọ̀ ẹni mo máa ń jókòó sí ní abádé kakọ́s wa máa wà lọ́dọ̀ rẹ̀ ó bá fi lẹ́tà lé mi lọ́wọ́ ó bá ní wọ́n ní ká mọ̀ fún mi láti ọ̀dọ̀ Wálé Adénúgà mo ní kí náà ló dé kíní kan bá jáde tàbákà wọ́n bá ní kí n wá fún iṣẹ́ kan èmi rò pé bóyá ṣe tàtẹ̀ kú bẹ̀ píyà ní ọjọ́ tán ní kí n wá yẹn mo bá lọ mo kó costume dání àṣé kí n kàn wá ká negotiate ní bádàn bá ní bá ní à ìjọ yẹn kọ́ la máa ya sẹ́ wọ́n ní ó máa di ọjọ́ Monday ká tó ya iṣẹ́ yẹn ó dàbí pé ọjọ́ Saturday lọ́jọ́ tó ń sọ yìí wọ́n bá ní báyìí àwọn aṣọ bákan méjì pé tá a bá ṣe tó bá dáa o tó bá ti ń dáa lọ a lè lo ó lè ṣe pé a lè lo bí ọdún márùn lórí ẹ̀ ká máa ṣe ká máa continue dáadáa bá ní ó dá so ọjọ́ recording àtà lọ àbá ya iṣẹ́ ńjọ́ náà àyàṣẹ́ blocking dẹ́nàdẹ́ ń lò iye tán bá mú ọjọ́ báyìí títí dìgbà báyìí camp ló máa wà à ń jẹun àmú àṣàbẹ̀ gbàtà lọlé àgbowó owó gidi náà ni àgbowó bóyá náà bá ní iṣẹ́ yìí o àti iṣẹ́ tán ní bóyá bí ọdún 5 nísìnbá àti wọ̀ bí 26 years 13 sí so àdẹ́ ń ṣe àrí pé Ọlọ́run dẹ̀ gbà fún wa inú wa dùn nínú ẹ̀ báyìí ní Pa James ló ti jáde character Pa James gbogbo ibikíbi báyìí mo dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run kódà nígbàtí mo lọlẹ̀ Ìgbò wọ́n tún dá mi mọ̀ mo lọlẹ̀ Haúsá wọ́n tún dá mi mọ̀ tó bá dìgbà mi báyìí tán wá sí kí ní kan this man I know this man o wọ́n ní I don't know na you be Pa James yes so mo dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run àti Yorùbá àti Haúsá àti Ìgbò gbogbo wọn pátápátá báyìí. àjọ ó dà ń pé téèyàn bá rí tẹ́bẹ̀ ṣe ń ṣe eré yẹn mọ̀ èèyàn á rí pé ẹ̀dídì fẹ́ràn ẹ̀ gidigidi kí ni ṣé róòlù yẹn gangan ṣé ẹ̀yin lẹ́dídì béèrè fún particular gbogbo sí ẹ́písòdì náà kò sí nǹkan báyìí ẹ tún bá mi sọ ń pa Pa James character yẹn díẹ̀. sẹ́rí tí a bá ń sọ pé kí èèyàn kó mọ Ọlọ́run bó bá ti pé bàbá wa Wálé Adénúgà ó bá dúró ti Ọlọ́run lẹ́gbẹ̀ẹ́ báyìí tí wọ́n bá ń sa èèyàn ní Ọlọ́run mo tọrọ àforíjì o yóò mọ̀ screening torí kárátà téèyàn máa ṣe gangan èmi ò tí ẹ̀mọ́ bí mi tẹ̀lé ṣe gbogbo nǹkan tó jọ báyìí ẹ wò àwọn náà mú Papa Ajasco jáde wọ́n ọ̀gá ní talent kan tí Ọlọ́run fún wọn tí ọ̀gá bá mú chalk dání báyìí wọ́n á ya Papa Ajasco bó ti fẹ́ kó rí wọ́n á ya Alenko
wọ́n ti fẹ́ kó rí wọ́n á ya kò sí kárátà wọn tí wọn ò lè yà wọ́n bá ṣe so ó ti ń yé wọn bó ní kálukú ṣe ṣe so eléyìí tí mo ń ṣe yìí sẹ́rí tí wọ́n bá ti gbé script lé mi lọ́wọ́ báyìí ó mọ̀ ń dàbí ìgbà tí mo mú nǹkan ìdẹ̀mọ́ tí mu ìmọ̀ nǹkan kan mu bọ̀ tá bá ti gbé mi tó bá ti ká báyìí ó mọ̀ ti yá lára mi so ó mọ̀ wá lára gan mọ̀ wá lára tí ì ti kékeré pàápàá. Inú mi dùn tí mo bè lọ́wọ́ nítorí pé tí ò bá ti gbẹ sí ń sọ yìí ọ̀pọ̀lọpọ̀ ohun èèyàn ń gbòòrò máa rò pé ìbáṣepọ̀ yẹn àti ọ̀gá Wálé Adónígà ò ṣe rẹ́gí pé bóyá ọ̀kan tẹ̀tọ́kẹ́ ti sign contract kan ni nǹkan kan ló dùn yín wọ́n mọ̀ pé rẹ́gírẹ́gí ló jẹ́ kẹwàá títí bẹ́ẹ̀ dídì sí. bí èèyàn bá dáa tí ọ̀gá bá dáa ọmọ tó bá ń ṣiṣẹ́ lọ́dọ̀ rẹ̀ wọ́n rò pé bóyá kódà ẹlẹ́yà ní gbàwó ló máa lọ kò lè lọ mọ́ ni kí ló ń tẹ́ kíníkan ni yes tó bá ti ń ṣiṣẹ́ tó dẹ̀ ti rí pé iṣẹ́ yìí ó ń flow dáadáa lára ẹ̀ mi ò rí tàn bá káàkiri tó kí lè pé bóyá a sọ amálẹ̀ àbí kíníkan but tá bá gbé script wọn dáadáa báyìí ó máa ń flow dáadáa ó dẹ̀ máa ń dùn so bọ́gà bá kọ story kan ó ti mọ bí tí èèyàn ti máa ń ṣe dáadáa ó ti mọ̀ ó dẹ̀ ti mọ irú kárátà yẹ in tó máa mú jáde so tán bá ti kọ báyìí ọ̀gá ní kíní kan tán máa ń kọ iṣẹ́ kan tó bá wù tó wáyé pé ẹni tán fẹ́ kó tí nìyẹn tán bá tó ń pm pé bá mi wá ẹni báyìí lọ tó bá wá lọ òun náà ló farú tàwa yìí náà tó bá wá lọ tó bá ní ní kò sí lára ní kíní kan wọ́n á ní kan béèrè ìgbà wo ló lè wà wọ́n bá ní kíní kan tó bá dé tó bá dé pé owó ló fẹ́ fà wọ́n ọ̀dà ìlú ló fẹ́ gbà n tí wọ́n fẹ́ lò ń bẹ̀ ni pé n tó fẹ́ ṣe fáwọn iná fẹ́ lò kò jẹ́ pé bóyá àbí kíní kan so ìbáṣepọ̀ yẹn ló ṣe rẹ́gí ìbá tó ti rẹ́gí ni o. adúpẹ́ lọ́wọ́ Ọlọ́run kò sí bá ṣe máa bá yín sọ̀rọ̀ ṣe fẹ̀rẹ̀wẹ̀rẹ̀ táà ní sọ̀rọ̀ ń pa ọmọ yín olókìkí tó jẹ́ Starboy tó yẹ pé láti ọdún tó ti pẹ́ láti kékeré pátápátá ni ó ti bẹ̀rẹ̀ iṣẹ́ yìí tó dẹ̀ ṣe pé títí dì sí náà bó tẹ̀ kó tẹ̀ tó ti ṣe kí ló ti lọ iléèwé ó ti di lọ́ọ̀yà kan ẹ bá mi sọ nípa ọmọ yín Samuel Ọlásẹ̀yìndé ẹ bá mi sọ nípa díẹ̀ tó lólókìkí ọmọ. Samuel Olúwagbémiga Olúwadámiláre Ọlásẹ̀yìndé ó jẹ́ ọmọ tó ṣe pé ìyanu lọ́lọ́run fi ṣe fún wa mo sọ mọ́ ní mo pẹ́ kí n tó níyàwó gbogbo nǹkan tọ́lọ́run dẹ̀ ṣe fún mi ìyanu ni ọmọ yìí mi sọ pé kó máa mi mú lé ìlànà pé kó máa ṣe eré orí ìtàgé tí n bá fẹ́ pọ́nra mi létí fẹ́ parọ́ ni máa sọ pé ń lò wá yá wọ́n á wò pé ọmọ yìí kó máa mi ò mú lọ kódà gan ọjọ́ tó máa lọ síbẹ̀ ibi iṣẹ́ ọ̀rẹ́ wa kan Sunday Ṣóyínká tí a mọ̀ tí bàbá tọ̀ síbẹ̀ Akóredé film production àwọn ni wọ́n ń ṣiṣẹ́ kan gbà yẹn iṣẹ́ yẹn ni Òṣòdì Òkè wà ń bẹ̀ Rónkẹ́ Òṣòdì Òkè ló ṣe ìyá rẹ̀ nínú iṣẹ́ yẹn so tó mo ń bọ̀ ni pé èmi lọ sílé mo kúrò ní location mo wá lọ sílé mo lọ jẹun mo jẹun tán mo sinmi mo á padà lọ sí location nígbà tí máa dé location báyìí mo kàn rí Samuel mo bá ń bẹ̀ mú Samuel kí ló ń wá ń bì ta ló mú ọ wá ó ní bọ̀dá Moscow ni wọ́n mú mi wá Moscow yẹn jẹ́ ọmọ tó ṣe pé ó mọ̀ ń wà ní ọ̀dọ̀ mi ní gbogbo ìgbà òun náà ti wá lọ sọ́dọ̀ àwọn tọ̀ síbẹ̀ ó wá ní Moscow kí lọ́mọ ìwá ṣe ń bí lálẹ́ alẹ́dẹ̀ tún ní náìtì láfẹ́ ṣe ń bẹ̀ wọ́n ní ó fẹ́ bá wọn ṣe kí ní ṣe ó máa so ṣe rí ní àbọ̀fẹ́ kó bá ṣe ní ẹlẹ́ni jẹ́ ni ẹnìkan wọ́n bá ló máa ṣe ó ṣe dáadáa ó ṣe kìnnì kan nígbà tó yá tán sẹ́ẹ̀tì kámẹ́rà tán lọ́jọ́ yẹn ti ẹ̀rí ó tẹ̀tọ́ mi dádì nígbà tó rí pé mo ti bínú dára mi ti balẹ̀ dádì máa lọ tọ́ílẹ̀tì sí èmi ni mo mú ọ wá àbí nǹkan sí ọ má dé mi láàmú o mi fẹ́ wà láò nìkan àbátáré mú lọ bá lọ so nígbà tó yá tí wọ́n bẹ̀rẹ̀ kíní sin tí wọ́n ṣe yẹn Rónkẹ́ Òṣòdì Òkè Samuel àti bàbá ọlọ́kọ̀ kan náà
kọ́lọ́n bá wa tẹ̀wọ̀n tá a fèrè àwọn bàbá dáadáa nìyẹn anájọ ṣiṣẹ́ ńjọ yẹn so ó ṣiṣẹ́ yẹn dáadáa ńjọ yẹn bàbá yẹn wá ní sọmọ mi ni mo lọ́mọ mi ni bàbá wa ṣàdúrà fún lọ́jọ́ yẹn bàbá yẹn ṣàdúrà fún so bó ṣe di pé ó ń ṣe nìyẹn bàbá ní bó ní kí ni bàbá filẹ̀ kò mọ̀ ṣe samuel ṣe débi pé tó bá ṣe nǹkan kan tó bá bí wá nú tàbá ní òòrẹ̀ ní lọ sí location mọ́mọ́ òwúrọ̀ a ní ẹjọ́ abẹ̀sùn bẹ̀bẹ̀ ibẹ̀ ni mo ti mọ̀ pé ó fẹ́ ṣe iṣẹ́ yìí ó dẹ̀ fi lọ sí OAU Ifẹ̀ tó lọ di pé bẹ́ẹ̀ ni ó lọ sí OAU láti ìbẹ̀rẹ̀ wáẹ̀ láti primary torí gbogbo wọn private school náà lọ so láti primary school láti nursery dé primary láti primary ẹ̀ dé secondary tó dó di pé ó tún wá wọ Ifẹ̀ ó dẹ̀ sí ó ń ṣe dáadáa so adúgbòlò Ọlọ́run jẹ́ kí ẹ̀jẹ̀rẹ̀ ọmọ náà agbára Ọlọ́run bàbá ẹjẹ́ ń tún gbé yín padà sí ẹ̀yìn díẹ̀ torí pé ọjọ́ mélòó kan sẹ́yìn ìkànnù àwọn àgbà òṣèré tó jẹ́ pé gbogbo yín jọ wà náà ni ní àgbà pàápàá ní ti kọ́mẹ́dì pé ká panilẹ́rìn ni wọ́n fàyè lẹ̀ Alhaji Nurudeen Babatunde Omidina gbogbo àgbáláyé tó mọ̀ sí Baba Suwe àwọn èèyàn lè máa mọ̀ pé ọjọ́ ti pẹ́ pé ẹni èèyàn yín gidi náà ni ẹjẹ́ àtún sọ̀rọ̀ nípa díẹ̀ torí kò sí bá ṣe fẹ́ gbọ́ látẹnu mọ́ báyìí sí ṣé ẹ mọ̀ wọ́n ọjọ́ ṣe díẹ̀ kí lẹ mọ̀ àti pé lóyìn owó gangan ní Baba Suwe. Babatunde Omidina Àyìnlá tá a bá ń sọ̀rọ̀ lọ tí n bá ṣe nǹkan bá bínú èmi Àyìnlá ọkùnrin ni ó jẹ́ ẹni tó ṣe pé ó máa ń fi ara ṣiṣẹ́ àwọn èèyàn máa ń wò pé bóyá kíní kan Baba Suwe ó jẹ́ ẹnìkan tó ṣe pé ó máa ń fara ṣiṣẹ́ ni o gbogbo ara báyìí ló máa fi ṣiṣẹ́ ohun tó bá sọ báyìí ó máa mẹ́rin wá ohun tó àwàdà tó bá ń ṣe mo máa ń wò pé àwàdà yẹn torí style bẹ́ẹ̀ ṣe bá máa ń mú yẹn style wa ó máa ń ó gbọ́dọ̀ fara pẹ́ àgbàlagbà kan kò sọgbọ́n bọ́dí fẹ́ dùwọ̀ Baba Suwe style wọn ó fara wọn àná fara ṣiṣẹ́ bíi ti baba Mèrò bẹ́ẹ̀ni kí Ọlọ́run àwọn baba wa nìyẹn o bẹ́ẹ̀ni bó ṣe sọ́gọ́ náà ó máa ń fara ṣiṣẹ́ bíi ti baba Mèrò ni ó ti pẹ́ tí mo ti mọ̀ wọ́n láìgbà tí mo sọ pé pẹ̀lú ẹmúlẹ̀wù lájọ wà gbogbo wa yẹn island ni àjọ ń ṣe ẹ̀sẹ̀ pé nígbà náà nígbà tí mo láwọn ara C20 ta ara C20 tuntun òun náà ara C20 àmọ́ tí ẹ̀ òun ṣe tuntun àmọ́ ń ja gbangba náà ni okùn tí wọ́n ní blue ọkùn ní yellow báyìí so Baba Suwe jẹ́ nìkan tó ṣe pé láti bẹ̀rẹ̀ ni mo ti fẹ́ràn wọn òun náà dẹ̀ fẹ́ràn mi tàbájọ ń sọ̀rọ̀ tàbájọ ń ṣeré ìgbà kan wà tí báyìí bá fẹ́ fínà sí ń bá bó pẹ̀lú Mọ́ládùn bá dú bá ní Mọ́ládùn my dear how are you a ní orí ẹ̀ ò pé orí ẹ̀ ò pé bá ní orí mi ò pé ó ṣe my dear ni lábàá máa sọ̀rọ̀ láàmà rẹ́rìn so inú ẹ̀ náà dẹ̀ máa ń dùn inú èmi náà dùn ó jẹ́ nìkan tí mo fẹ́ràn púpọ̀ jù torí ó máa ń fi taratara ó máa fi ń ṣiṣẹ́ so Ọlọ́run dẹ̀ gbà fún mo dẹ̀ dúpẹ́ gbogbo ohun tó wá tẹ̀lẹ̀ àdúpẹ́ lọ́wọ́ Ọlọ́run ọba bó bá dìpọ̀rọ̀ bá rí báyìí náà kò sí ta fẹ́ ṣe fọ́lọ́run ẹnìkan gbà tá ń sọ̀rọ̀ ní ẹnìkan ní adìẹ Ọlọ́run ni wá bó bá wù ní mú wá ṣe kínní so àdúrà mi ni pé ilé àti ọ̀nà wọn kọ́lọ́njọ́ kọ́lọ́n bá mi dá àwọn ọmọ rẹ̀ sí kọ́lọ́n jẹ́ káwọn ọmọ rẹ̀ náà kí wọ́n ó ṣoríire Babátúndé ti ṣe tiẹ̀ ó ti ṣoríire torí bàbá ní parọ́ táà ní ṣèké níbi tó bá dé ó ti lọ lóyìnbó ó kọ́lé ó lọ káàkiri tó bá ń sọ̀rọ̀ London ó lè fi parọ́ fún tó bá ń sọ Amẹ́ríkà ó lè fi parọ́ fún kò sí nǹkan tí wọ́n fẹ́ ṣe so Ọlọ́run ọba ti ṣe nígbà tó gbé dé ibi tọ́lọ́run sọ pé ó ṣe ló dúró sí yẹn. ẹ ṣe bàbá ọ̀pọ̀lọpọ̀ wọn àgbàlagbà tí a máa lọ bá tá a bá lọ ṣe ìfọ̀rọ̀wérọ̀ pẹ̀lú tó jẹ́ pọ̀ náà ti jẹ́ àgbà lẹ́nu iṣẹ́ inú wọn ò kí ń dùn
tó lọ́ máa ń sọ pé bí àwọn ọ̀dọ́ ọ̀sìn tó yẹ pọ̀ wọn ni wọ́n ń níṣẹ́ lọ́wọ́ ló yẹ pọ̀ wọn ni wọ́n wà ń gbòòrò ń sìn wọ́n ń sábà pè wọ́n síṣẹ́ ń pé wọ́n á wò pé bàbá yẹn ti dàgbà old school ni pé ìmí ìtàn wọn lè ṣe gan wọn á mọ ọmọdé wọn á kún ní kinní lórí pé ó dẹ̀ ń bá ọ̀pọ̀lọpọ̀ wọn àgbàlagbà ó ń bá wọn nú jẹ́ ẹ̀yin dẹ̀rẹ́ adúgbò lọ́wọ́ ń pè ẹ̀yin tẹ̀ wá ń ta tó níbi tẹ̀yìn wà tí ẹ pé àfihàn tí ò máa ń wọ amóhùnmáwòrán kí lẹ fẹ́ sọ sírú èyí tí mo sọ yìí sí ìṣẹ̀lẹ̀ tó ń ṣẹlẹ̀ sọ́wọ́n àgbà. ẹ̀rí ọ̀yẹn kò bà mí lọ́kàn jẹ́ rí láyé mi ní parọ́ fún yín èmi ò ríro gbogbo nǹkan ṣe tí èmi kàn máa ń jẹ́ kán mọ̀ ò ní pé ọmọdé náà ń bọ̀ wá dàgbà tí ẹ bá sáwọn àgbàlagbà kan tì ẹ rántí pé ẹ̀yin náà ní sí pé ọ̀dọ́ náà lẹ́wà títí ayé o ìgbà kan lọ ìgbà kan dẹ̀ ń bọ̀ ni àwọn tẹ́ mú sẹ́gbẹ́ kan yẹn wọ́n ti kọ́kọ́ ń sí dáadáa tẹ́ ti fi mọ̀ wọ́n tí wọ́n bá rí ẹkó kí wọ́n yẹgbó kan yẹgbó kọ́nà ó là ẹ̀yin náà ní tọ́ torí náà mo máa ń jẹ́ kí wọ́n mọ̀ bẹ́ẹ̀ so nípa pé gbogbo orú eléwọ̀n yìí èmi ò tán bá ní kíní kan ní tèmi mọ̀ ní pé iṣẹ́ yìí dowó ni ọmọ àwọn míì wà tó ti pé láti lè sanwó fún ọ wọn ò ní pè ọ́ wọ́n bá ní old school ni kò sí bí a ṣe lè ṣe láyé yìí àgbàlagbà ọ̀rọ̀ àgbàlagbà ẹ bá kún ẹ fún kẹfì kó kẹrẹ gbẹ̀ngbẹ̀tẹ̀ lórí báyìí kẹni kó fi ṣe ewu ọ̀rọ̀ àgbàlagbà ó ti sọ̀rọ̀ kọ́ lọ́wọ́ máa sọ̀rọ̀ tá bá wo eré àwọn elédè kejì wa tí wọ́n jẹ́ kíní àwọn English tí wọ́n jẹ́ ìyá Ìgbò tẹ́ bá wò wọ́n àwọn àgbàlagbà wọn náà ń lò wọ́n á dẹ̀ sọ̀rọ̀ àgbàlagbà wọ́n á ṣe ìṣe àgbàlagbà báàbá la lọ mú ọmọ kékeré tẹ́ fi sí ẹ̀rí pé kò lè jọra mọ́ ó kún ara àwọn nǹkan tó jẹ́ kí àwọn èèyàn máa lose àti tí Yorùbá kan tó fi ń lose audience ó kún and then n tó tún fà á jù tayọ pé sẹ́rí kákọ́sì tá a wà yẹn kákọ́sì dá o oúnjẹ kan mọ̀yàn o but kákọ́sì yẹn ó tún fa àwọn nǹkan míì fẹ́ lò mí míì gbogbo bá lówó iṣẹ́ lọ́wọ́ a ní kákọ́sì mi láti ṣe gbogbo ẹ̀ so kákọ́sì ẹ̀dẹ̀ rèé gbogbo ọ̀tọ́ lẹ́ẹ̀kóra yín jọ wọn bá tán mọ̀ sí náà náà sáàsì wọn à ní para wọn sí instead kan á lọ mú èèyàn láti ta láti bòmí kó lè jẹ́ kí iṣẹ́ yẹn láti lè ṣe nǹkan tó máa ti kíní yẹn wọn á nínú ilé ni ó tàn pé nínú ilé tá máa ń sọ kíní kan wá ní iṣẹ́ ilé là ń ṣe ó ti mọ̀ bí kò nígbà kankan ni iṣẹ́ ilé là ń ṣe wọ́n á lọ mọ́mọdé wọ́n á sàálẹ̀ fún wọ́n á lọ mọ́mọ tí ò lè ṣe kíníkan á ní kó ti babaláwo kò lè dàbí ńgbẹ̀ lọ mọ́mọ kékeré kan tẹni kó wá ṣe róòlù lálùdé àbẹ̀ mọ́mọ kan ẹni kó wá lọ ṣe róòlù ẹ wò kò jọra wọn torí náà mo máa ń sọ fún àwọn èèyàn wa ẹni tó bá yẹ kó ṣe nǹkan òun ní ká jẹ́ kó ṣe nípa pé kán pèèyàn síṣẹ́ kán ṣe kíníkan yẹn Ọlọ́run mọ́jà tọrọ jẹ gbogbo mo máa ń sọ fáwọn ọ̀rẹ́ mi kọ̀ọ̀kan máa ní ẹ mọ́ wo bẹ̀yẹ so kọ́lọ̀run ọjọ́ kọ́lọ̀run ràn wá lọ́wọ́ àwọn ọmọ yẹn náà mo dẹ̀ máa ń bá wọn sọ̀rọ̀ ẹ lo àwọn èèyàn tó yẹ kẹ́ ẹ lò torí ẹ̀yin náà ó dàgbà. bàbá ní ti ọ̀rọ̀ ẹgbẹ́ ní ti TAMPAN tó jẹ́ òun ní ẹgbẹ́ òṣèré tàdé tí mo pa ní ANTP ṣó ní tí ẹ̀yin wà lábẹ́ àti pé ṣàmọ̀ pé ọ̀rọ̀ tẹ́mẹ́nubà ẹ̀ náà ń gbé tó bá ti jọmọ ẹgbẹ́ TAMPAN ó lè gbé NTB kọ̀ọ̀kan ṣẹ́yìn náà wà nínú ẹgbẹ́ kọ̀ọ̀kan àti pé kí lẹ fẹ́ sọ sísà ní ṣókí. TAMPAN gidi ni mí TAMPAN ni mo sì mọ̀ wà torí ẹgbẹ́ yẹn mi ò lòdì sí àwọn ẹgbẹ́ kejì náà òṣèré ni wọ́n o kódà ọ̀rẹ́ mi pọ̀ nù wọn dáadáa tàjọ mọ́ ìyá tàjọ mọ́ sọ̀rọ̀ ṣùgbọ́n ẹgbẹ́ tí ó bá lè fẹ́ àlàáfíà àti ìlọsíwájú fún àwọn kìíní so orúkọ
là ń sọ pé kìnnìkan tẹ́lẹ̀tẹ́lẹ̀ but ká sọ pé kẹgbẹ́ máa wá àlàáfíà àti ìlọsíwájú ọmọ ẹgbẹ́ tampan ni mo fi àsìkò mo fi dúpẹ́ lọ́wọ́ president wa ọ̀rẹ́ mi ni ọ̀rẹ́ mi gidigidi gan ni Ọ̀túnba Bọ́lájí Amúsàn Latin bàbá Latin a ní ọ̀gá ọlẹ́mọ̀ pé alọ́gá àmọ́ president ti wà ló jẹ́ àmẹ́yìn síwájú nídìí iṣẹ́ yìí bàbá ẹni mo ti wájú rẹ̀ ṣùgbọ́n ọmọ gidi ni kì í yájú rẹ̀ tẹríba sẹ́rí ìlọsíwájú tí mo mean tí mo ní kíní ni pé àwọn èèyàn náà ní ìlọsíwájú o kì í ṣe pé wọ́n ní ìlọsíwájú wọ́n ń ṣe o but ẹ jẹ́ ká wò ṣe bí òṣèré la pera wa kí la bá débi tá à ń gbéra wa lọ sí court ibi tẹ́mi ti kọ́kọ́ lòdì sí gbogbo tó ń ṣẹlẹ̀ nígbà náà nìyẹn nígbà náà o a sì ẹjọ́ kan gbà kan a lo odidi 9 years ọdún 9 kí wọ́n fi lọ sí court wọ́n lọ sí ngbò dáàrin kan mo yarí èmi ò lọ kóòtù mọ́ wọ́n ní àmọ́ lọ abáṣe pàdé tán á tún tò ọjọ́ kóòtù wá tún kú. á jẹ́ pé ó ní kankan tó wà ń bẹ̀ tó yẹ pé agbára èèyàn gbọ́dọ̀ gbá ni èèyàn fi lè máa lọ kóòtù fọdún 9. agbára àwẹ̀ là ń gbà wà ń bẹ̀ tí ò tẹ́yìn ò mọ̀. agbára àwẹ̀ là ń gbà táwọn lọ́dún 9 sẹ́rí kò sí lọ síwájú ń bẹ̀ a sì kan títí ń gbà wọ́n sọ̀kan lọ bá ní ká lọ ṣe fíìmù fẹ́ nìkan kan ṣe fíìmù fún pátún ṣe fíìmù tó náà ẹni wọ́n ṣe fíìmù tó náà tún lóhun ò gbà pẹ̀lú gbogbo ètò pẹ̀lú gbogbo ẹ̀ so kí là ń bá káàkiri iṣẹ́ tó yẹ pé àwọn míì ń ṣe nílò ìbò wọ́n ti ń fi ń ṣe rí ẹ̀ ń ṣe kíní àwọn à ń ja ìjà kan a ní kíní kan ni èmi bẹ́ẹ̀ mi ṣe rí mi ń gbà pé èèyàn kan á kówó jẹ á kówó ṣe kíní kan Ọlọ́run jẹ́ ká máa rówó ká máa fi ṣe gbogbo tá a ní ṣe tí tó bá dẹ̀ wá lọ́rùn dáadáa tá a bá ń ṣe ìjọ tá a bá tẹ̀ ti rí kankan ẹnu láàfi kọ́ pé yes kan báyìí mi fẹ́ kì í ṣe pé ká máa lọ kóòtù máa lọ sí kinní kan máa lọ a máa gba kangaroo George a ń gba kinní kan so gbogbo orú yẹn mi ò rí so ìtẹ̀síwájú abádẹ̀rí nísìn báyìí a rí pé lágbára Ọlọ́run ìtẹ̀síwájú ti ń wáyé àti à ń move dáadáa tampan success. àdúpẹ́ lọ́wọ́ kò ní bàjẹ́ bàbá ẹkún àtàárọ̀ Pa James òkèyìn bàbá kí ni kí àwọn olólùfẹ́ yín tán wòyìn kí ló wà nílẹ̀ báyìí ṣó ní kọ̀kọ́ tẹ̀ ń tọ́ ń pòpọ̀ ṣó náà kọ̀kọ́ tẹ̀ ń ṣe lẹ́gbẹ̀ẹ́ kàkàtà fi ti Pa James àbí nǹkan ọdún fẹ́ mọ̀ gbogbo ẹ̀ bóyá lórí ẹ̀rọ ayélujára nǹkan ní. àkọ́kọ́ náà mo dúpẹ́ lọ́wọ́ gbogbo àwọn olólùfẹ́ mi ẹ̀jẹ̀rẹ́ wílà nǹkan kan ṣẹlẹ̀ sí mi ní 2020 tí omi àgbàrá yà sí ilé ọ̀dọ̀ mi. mi ò fẹ́ sọ ní kí má di pé ẹ má lọ máa sunkún lórí sẹ́ẹ̀tì. ìrọ́lá ẹ̀wọ̀n ilé tún pa mo lè tún kún mọ́ èmi ò ti kọ́lé mi. so bàbá bàbá mo ní para mi. tẹ́mi wá wò ó pé bóyá pé ẹgbẹ́ kan lẹ́sìn ń sí pé kíni. ń gbò jẹjẹkújẹ torí ńgbà náà tí wàhálà yìí dé gbogbo wọn dìde mo dúpẹ́ púpọ̀ lọ́wọ́ àwọn tán dìde mo dúpẹ́ ṣe ń dákọ̀ jẹ́ lágbára Ọlọ́run bàbá ètò yìí ni ṣẹ̀yìn lẹ́wà lórí ètò ọ̀sẹ̀un mo dúpẹ́ púpọ̀ lọ́wọ́ gbogbo àwọn tí wọ́n dìde ńgbà náà mo dúpẹ́ lọ́wọ́ Kúnlé Afford ọmọ mi dáadáa mo dúpẹ́ lọ́wọ́ Sálíù Gbọ́lágadé àwọn tí mo sọ eléré ni wọ́n eléré orí ìtàgé ni wọ́n kódà gan wọn ń ṣe tampan ambassador ni Afford wà ó dìde ńgbà tó gbọ́ ọ̀rọ̀ yẹn tó rí lórí kíní báyìí bàbá ẹ má jẹ́ ká pàtẹ́sàn páyé ẹ kú omi yẹn kíá ó bá gbé fóònù ó bá kọ̀nẹ́kìtì Fúnkẹ́ Akíndélé Fúnkẹ́ náà bá pè mí lọ́jọ́ kejì Sálíù Gbọ́lágadé ló jẹ́ kó mọ̀ Ògbólúkẹ́ ló jẹ́ kí Afford mọ̀ Afford wá tún pè Fúnkẹ́ lẹ́yìn ìgbà tó pè ọ̀pọ̀lọpọ̀ èèyàn ó wá tún pè Fúnkẹ́ náà wá pè mí pé bàbá ẹ wò ẹ kú omi yẹn kíákíá ẹ má jẹ́ kó omi yẹn kó ṣe yín léṣe ẹ wá ilé tó dáa flat kẹ kó síbẹ̀ wọ́n ní bó ní o flat kankan ó ní ẹ lọ bèèrè ike tán bá pè òun á sanwó ní agbára Ọlọ́run gbàtà lọ wá ilé wọ́n sàtọ̀ pé ilé kíní kan 1,000 ní o kankan ń bá pè ń bá sọ fún mo sọ fún báyìí kò pèsè ju 5 pọ́nrán mọ́ra láti ní
kó ránṣẹ́ nù àbá lọ fi gbalé àkó òǹbẹ omi rẹ̀gbẹ̀rẹ̀gbẹ̀ omi yẹn àkó òǹbẹ so mo dúpẹ́ púpọ̀ lọ́wọ́ irú tẹ́bẹ́ ọmọ tó nù sí àwọn aláàmà àjà gbogbo irú àwọn ọmọ ìtàn ọmọ bá ṣe dáadáa fún yẹn mi bá ti ṣẹ́ rí mo ti ń wọ́n dàbí mo ti bá ti ṣẹ́ wà á gbórí pé ń tọ́lọ́run ti rán sí mi ló ti jẹun ọlọ́run bá mi dúró tì àti ìdílé ẹ̀ wọ́n gbìyànjú gan wọ́n ṣe rí gbogbo irú àwọn nǹkan bẹ́ẹ̀ yẹn ó ṣe mí ó ti lọ gbogbo àwọn àfọ́ọ̀dù náà wọn náà tún ránṣẹ́ sáwọn èèyàn wọ́n ti kíní kan kówó jọ wọ́n ti kówó ìjọba yìí èmi náà ya pé bíríkìlà mo pe káfíńtà ó yá ẹ máa bá mi rí búlọ́ọ̀kù mọ́lẹ̀ lórí sáìtì mi pápápápá pàtí sáàtì ìyànjú nípara mi n ò jẹ́ kíní kan kó gbé ń dálẹ̀. olórin wo lè máa fi ń ṣe bàtẹ́ ní ẹ fẹ́ràn láti máa fi gbádùn pé olórin báyìí méjì mẹ́ta tẹ́ fẹ́ rí láàṣọ olórin wo lè máa gbà. mo fẹ́ràn olórin pọ̀ olórin tí mo dẹ̀ á fẹ́ràn dẹ̀ á pọ̀ àwọn Yínká Ayéfẹ́lẹ́ mo máa fẹ́ràn rẹ̀ nù Yínká Ayéfẹ́lẹ́. bàbá wa ni bàbá fresh akínyìn ọjà tí gbogbo èèyàn ná mo láìkì Yínká Ayéfẹ́lẹ́ gan mo láìkì inú mi máa ń dùn. gbogbo àpàlà mọ́ wọn kọ̀ọ̀kan yẹn ta sí gbogbo yẹn mọ́ sápàlà mo máa ń gbá pàlà àpàlà tí mo máa ń gbọ́ n ò gbọ́ sáré o àpàlà tí mo máa ń gbọ́ o àwọn àpàlà tí mo máa ń gbọ́ bí Haruna bàbá wa Haruna Sọlá àwọn bàbá wa Àyìnlá Ọmọwúrà máa ń gbọ́ Eégún Mọ́gájí Lẹ́gbàá máa ń gbọ́ n bá tún rí rájò owó ní kókó wàhálà system wa ẹgbọ́ gbogbo èdè o wàhálà system mo mọ̀ náà wọlé tọ́bá ní oúnjẹ tí ẹ pẹ̀ lè jẹ ní àárọ̀ ọ̀sán alẹ́ tí ò ń sun yín oúnjẹ wo ni. èkàn mọ mara mi wúwo ni mi ìbá dákọ rẹ sékun dá. ṣé iṣu tó ń wú yẹn ni. iyán àtọbẹ̀ ẹ̀gúsí mo mọ̀ fẹ́ràn rẹ̀ pọ̀. kí ló máa lórí ẹ̀ kí ló máa lórí ẹ̀gúsí yẹn kí ni kọ́ ṣe sí. kárùn ẹja sí ẹja kárùn amọ́ ẹja sí kan ìyá ẹja fẹ́lẹ́fẹ́lẹ́ sórí rẹ̀ báyìí kó tún wà lórí jẹja gbígbẹ kí ṣe èjìká ìgò kọ́ o àwọn ẹja ẹlò màmá jẹ gbádùn rẹ̀ pọ̀. àdúgbò lọ bàbá kí tó jẹ́ kẹmà lọ ní ìtẹ́tí ẹ̀yin náà mú tẹ́tí mú títí dìsìn ẹ wà láyé kí lẹ fẹ́ kọ̀wọ̀n èèyàn kọ́ rántí yín fún gangan tó bá di pé bóyá ẹ ti gbàdàgbàdàgbà tó wá di pé ẹ lọ tó bá ti sọpọ́ fẹ́ rántí pé Káyọ̀dé Ọláṣẹ́yìndé Pa James kí lẹ fẹ́ kọ́ máa rántí ń pa yín gangan tó jẹ́ footprint tẹ fẹ́ kọ́ èèyàn máa rántí ń pa yín. nǹkan tí mo fẹ́ kọ́ máa rántí nípa mi mo ń bẹ Ọlọ́run kọ́rọ̀ fún mi ní ààyè àwọn èèyàn ràn mí lọ́wọ́ kọ́lọ̀ jẹ́ kémi náà lè máa ran àwọn èèyàn lọ́wọ́ ká máa fi lè rántí pé ńgbà tó wà ó ń ṣe báyìí kọ́lọ̀ fún mi ní ààyè àti agbára kémi náà lè ran èèyàn lọ́wọ́ kódà gan lára àwọn ọmọ mi mo máa ń sọ mo máa ń jẹ́ kọ́ mọ̀ pé Samuel bọ́lọ̀ ń bá ràn yín lọ́wọ́ tọ́lọ̀ bá fún yín ṣe ẹ̀yin náà máa ran àwọn èèyàn lọ́wọ́ torí nígbà tí mo wà láyé wọ́n ràn mí lọ́wọ́ gidigidi gan-an mo dẹ̀ tún fẹ́ pé nínú iṣẹ́ tí mo ń ṣe yìí kí wọ́n máa rántí pé àwọn àwàdà nìyẹn gẹ́gẹ́ bí wọ́n ti ń ròyìn èyí kí wọ́n tún máa rò títí láíláí torí tá bá ní ká máa sọ lónìí àwa ní ká máa sọ̀rọ̀ àwàdà lé ní bàbá Sàlá ibi tán gbé àwàdà sí àti ìbá o adẹ̀sí ń sọ̀rọ̀ ń pa wọn títí àti sọ́dìsíndìsí náà legacy ni. wọ́n ní kí bèrè lọ́wọ́ yín gbé irun yìí sẹ́yìn lẹ sọ́ di costume ni àbí bí ẹ ṣe gbé wá gangan nìyẹn tó ní kinní láàrin tó ṣẹlẹ̀ báyìí. mi ì sọ́ di make-up o kò sí make-up artist tèmi máa ń lò òun yìí Ọlọ́run ló ti ṣe fún mi o Ọlọ́run ti mọ̀ bí mi è lò ló fi mú kò mí ṣe rí ní ọdún kan a wà ní mìíràn à ń ya fíìmù revisor kan bàbá mi Ray Cosley bàbá àwọn múkàrí so mi ń sí fìlà mi gbogbo Madam Sajẹ ọmọ sọ ní ẹbá bèèrè lọ́wọ́ a ní àjí kò sí fìlà omi ń sí kò sí bó lè jẹ́ mi ń sí fìlà mi ọdún kan ní Gbénga sí ní àárín èèyàn ní
ní Gbẹ̀ngà ẹ̀wọ̀ ní bàbá. LTV Gbẹ̀ngà Adébóyè láàrin èèyàn pariwo mo yàtàrí mú fìlà mo tún sáré dé padà ńgbà tó wá ya fíìmù yìí lọ àwa tí a gbébọn dání tàbí kíní èmi dé fìlà ṣẹ́rí bọ́n ṣe yìnbọn gbólà tí mo túbú lẹ̀ ráì fìlà bá sí sẹ́mọ̀ fìlà tó ti sí òkú òsáàlì tó mú fìlà kó tó dé mọ́ mo jáde mi bàbá rẹ̀ ó bá débi ọ̀dọ̀ mi wọ́n bá wò báyìí àwọn dẹ̀ ti kó lórí sẹ́tì mẹ́ wọ́n ní ọmọ yìí ọbẹ̀ ló dé mórí yìí kẹ́ eléyìí ló ń kún alájọ́ lóhun sí fìlà ọbẹ̀ nìyẹn mo fẹ́ lè sọ pé ọbẹ̀ òkè kí bàbá yóò mọ̀ tí ń sọ ọbẹ̀ kọ́ ọbẹ̀ àti ọbẹ̀ nílò ìtọ́jú bàbá rẹ̀ kọ́sílẹ̀ bàbá dáadáa ni ó bá bọ́ sáàdà àwọn yóò tún báyìí bàbá ni àdúpẹ́. Evangelist kò ní bàjẹ́ kó dúpẹ́ lọ́wọ́ yín olólùfẹ́ kó dúpẹ́ lọ́wọ́ yín tó bá fẹ́ kàn sí yín torí létò yìí wọ́n fi nọ́mbà yín síta kọ́kàn sí yín kódà gan-an wọ́n á tún pè wọ́n á tún gbà kán nọ́mbà tẹ́lẹ̀ máa ń sọ pé kí wọ́n dùn yín nú kó dé pé gbé bàbá rà kò sí yẹn àmọ́ yín tẹ́ tí múnú wa dùn ẹ pé àká nọ́mbà ẹ gba ẹ bẹ́ẹ̀ tẹ̀ pé ẹ pé nọ́mbà yín tó bá ti pè ìmí à ní gẹ̀ẹ́sẹ̀ǹd báwo ló ṣe lè kàn sí yín tó bá fẹ́ kàn sí yín káàkiri torí mọ̀ kọ́ máa kàn sí yín. lórí ètò nígbàtí mo ti sọ fún yín jọ̀kan mo ní mo fẹ́ mú sẹ́mi kan wá bẹ́ẹ̀ni tẹ́ mo bá mi lò lórí ètò bẹ́ẹ̀ni ẹ máa gbé sí bẹ́ẹ̀ni mo pe àkọlé ẹ̀ ní fẹ̀rínpẹ̀kẹ́ fẹ̀rínpẹ̀kẹ́ àwàdà ni when we talk of comedy pé kéèyàn ṣeré àwàdà Yorùbá ni mo subtitle ẹ̀ ní English mo ti parí ẹ̀ tán ó ti wà so màá tún ju yẹn náà síta ayé a tún máa wò láti bẹ̀ lọ lágbára Ọlọ́run a tún máa wò lóṣìṣẹ́ ó ń lọ so orúkọ mi ní olókàrí ṣé kí n sàtúkọ mi náà ẹ sọ orúkọ yín ẹ ṣáà pé nọ́mbà mi rèé hot number ni màá filẹ̀ 080 23 23 65 40 lẹ́ẹ̀kan sí bàbá mi 080 23 23 65 40 nọ́mbà mi nìyẹn. ẹ̀yin tí wá káàkiri tẹ̀ ó wà lókè òkun lẹ́yìn odi lẹ́yìn ìgbẹ́ bá ṣe ń ṣe ní Nàìjíríà ló ẹ pé bàbá ẹ bá àbá sọ̀rọ̀ ẹ má kí bàbá lóòrò ẹgbà kan náà bàbá bàbá ẹ lọ fi lè jẹjà nǹkan mọ́ra bàbá ẹ bá mi kí àwọn olólùfẹ́ yín tí wọ́n ti wà pẹ̀lú yín látọjọ́ tó ti pẹ́ níbi ó tún di ọjọ́ mi ọjọ́ rẹ̀. mo kí gbogbo ẹ̀yin olólùfẹ́ mi tẹ́ ti wà látọjọ́ tó ti pẹ́ àtẹ̀yìntẹ̀ tún jọ́yìn wọn ní ìsìn àtẹ̀yìntẹ̀ tún fẹ́ jọ́yìn wọn mo kí gbogbo yín lágbára Ọlọ́run ikú tó yáwó kò ní pa wá mọ́ra wa lọ́wọ́ Ọlọ́run á dẹ̀ dúró tì wá Ọlọ́run á ṣàánú wa àmì àní ó lè kíní kan wọ́n kíní kan ti lágbára Ọlọ́run á máa rówó ṣe tiwa o lágbára Ọlọ́run á máa rówó ṣe tiwa Ọlọ́run á wà pẹ̀lú wa mo dẹ̀ kí iléeṣẹ́ nígbàtí tẹlifíṣàn ẹ mọ̀ ń ṣe bẹ́ẹ̀ ìṣe wa àṣà wa ẹ̀yin náà ni ẹ̀yin làṣà yín ní ìṣe wa ọdún yín náà ní ìṣe àtàṣà wa lágbára Ọlọ́run kò ní bàjẹ́ Ọlọ́run àdó tiwa Ọlọ́run àgbẹ̀ àga ẹ ṣé mo dúpẹ́. bàbá wa nìyẹn Adérébi bàbá ní ebi nìkan kọ́ lọ́wọ́ yẹn báwọn ti jí àwọn ti rí owó kan tó ṣe kí ni tó yapa bàbá wa nìyẹn bàbá ẹ ṣe takò jẹjọ ẹjẹ tún gbọ́wọ́ ilé ẹ̀kọ́ sí ṣe bàbá ṣe mọ́ bá ṣe máa ń ṣe táwọn ṣe báyìí ṣe máa ṣe báyìí ẹ mọ̀ ẹ̀fẹ́ dàgbà bàbá wa nìyẹn ètò nìyẹn. ọ ń pè bàbá ọmọ ọdún mélòó ni mí. ẹ̀ tí dàgbà èyí jẹ́ pọ̀ lẹ́ni. èmi ọ̀lẹ ní nípara mi ọ̀lẹ tó níyàwó kan. bàbá wa nìyẹn Pa James Ajírébi Ajírówó nìyẹn ètò àgbààgbà tí ẹ ti sọ pé ká gbọ́ wa inú dẹ̀ dùn pé a gbé bàbá wa bàbá dẹ̀ ṣe kí ni wọ́n yànnà náà fún wa lọ́wọ́ ń pọ́lọ́pọ̀ kan tẹ̀ mọ́ ń pa wọn bàbá ti fún yín pé lóòótọ́ ọmọ ògbóǹdò lọ́wọ́ àmọ́ Highlander gangan lọ́wọ́ náà tún represent tó ti mú bọ̀ adúpẹ́ lọ́wọ́ náà kò ní bàjẹ́ bàbá ẹgbẹ́ fún wa ẹ jèrè iṣẹ́ gbogbo ọmọ yẹn jèrè wọn ẹ máa gbádùn báyìí mo dúpẹ́ lọ́wọ́ tí a jọ kó
kó ètò ní ìbọ̀ láwálé brọ́dà mi tó gba ìkànnì bàjẹ́ pẹ̀lú Sunday ayé ọba sọ wọn lọ́rẹ̀ ẹ̀bẹ̀ àgbàláwàlà nígbà tí ń bí kò ní bàjẹ́ amóhùnmọ́rọ̀ nígbà tí àṣà wa èdè wa ó tún di ọjọ́ mi ọjọ́ rẹ̀ àárín. abáníyàwó kan ò ká bẹ́ẹ̀ fẹ́ o ọmọ aráyé o. bàbá Jùlí ni mò ń wá kiri. máa pa ìyá Jùlí. bàbá ẹ má pa wọn. máa pa ìwọ náà. bàbá Ṣọlá ò lè gbà. máa pa Àbáṣọlá. ìgbà tó mọ̀ pé òun lè jà wáyé tí ó sì lọ bá Anthony Joshua àbí Mayweather. bàbá Jùlí kọjá báyìí ẹni kò sí pọ̀. ṣe rí bàbá yìí wọ́n ti ingest sizable quantity of liquor content òun ló ń jẹ́ kí ammonia kó máa congregate sínú oblongata wọn. máa kọjá bí kò sí kọjá máa ṣe tẹ́ bá dé gbà pé bí kọjá nǹkan tí máa ṣe fún yín èmi tó kò sí. nǹkan tó wà nù yín ni pé ẹ fẹ́ bà ọjọ́ mi jẹ́ ẹ dẹ̀ ti disgrace mi ẹ ti bàyé mi jẹ́. wèrè látàgbé lánàá yìí o wọ́n ṣe ẹni àná o ẹni àná ni wọ́n o. wọ́n ní ẹni tó bá pa kẹ́tẹ́kẹ́tẹ́ yóò rò káyà bẹ́ẹ̀ bá pànà kí olúwa rẹ̀ yóò gbé náà kí pọ̀. ìlú èmi kọ́ ọwọ́ kó máa fúnra rẹ̀ ni. Ṣàní ẹ̀mẹ́lọ́ mo ti sọ fún ọ pé wọn ò fẹ́ kí ìwà àti bàbá Jùlí ọmọ kẹjọ mọ́ rìn mọ́. tó bá pè mí sùn tàbí má gbé gbàdúrà fún wa níbi tá a ti ń sè ṣé nǹkan ṣe é ni. mo jẹ́ mẹ́kù bí onílẹ̀ sílẹ̀ orúmú rẹ̀ jiná. ẹ jẹ́ kan san 7,500. nǹkan kò ṣe woman yìí o a sọ̀rọ̀ 7,500 ẹlẹ́kọ̀dà wa lọ́la ẹ̀rí 7,500 lónìí ṣẹ́kàn wá tàn mí tẹ́lẹ̀ ni ok mo ti bá yín dín sí 6,500 ẹ̀ tún rí yẹn. Those personality of no actual beneficial propensity. Your matter needs an immediate discussion. mara kankan fún wa bọ́ bá ra kan fún wa nísìnyí ọjà wọn máa yọ torí wà ní pẹ́ kú òbí wọ́n wa.